No, he's late. We know he's here late. Dele is his father. He's late. We know that. So tell the mommy that there's something in the boot. They should bring the something in the boot. So the rice we just so that they can share. Sarah with his grandpa. You said, what did he say? What did daddy say? It's late. You see, your clothes gbogbo ẹ ló ti stay yẹn sìn. Mo sọ pé you hold your this thing, don't cry. Okay? The thing have been done. It is well. It's okay. It is well done. Ẹ pẹ̀lẹ́ daddy. Ẹ pẹ̀lẹ́. It's okay, it's okay. Come over. Can I take the picture? Don't stop crying. Ẹ pẹ̀lẹ́ daddy. You make him cry too. Sorry. I go to University Ottawa in Canada. Ìwà tí mo dẹ̀ pé yín jọ yẹn tẹ́lẹ̀ ń sọ pé ìyá Délé ti kú nǹkan kan kí ló ṣẹlẹ̀? Dáàdì mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín, mo fẹ́ béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ yín. Wọ́n ní ẹ máa ń gbàgbé àgbà lè ti fà á àti ṣọ́ọ̀kì nǹkan tó ṣẹlẹ̀ sí Délé. Ẹ rántí kéèsì tí ẹ ṣe pẹ̀lú àwọn Móbì nígbà yẹn? Àwọn Móbì kéèsì bẹ́ẹ̀ ńgbà tẹ́ sùn àwọn Móbì. Ẹ jọ̀ọ́ sà, ọdún mélòó ni ìgbà wo lẹ sùn wọn, ìgbà wo ni kéèsì yẹn parí? À ń bo ló hẹ̀ǹdì sí, à ń kí ló fà á? Torí ìgbà tí mo rántí bí mo ṣe máa ń gbà tí mo lóyún Sarah sí wà tí mo ti mọ Délé tẹ máa ní kí n gbé yín lọ sí ọ̀nà ọ̀dọ̀ Justice Ògúntádé. A dẹ̀ máa ń gbé yín lọ sí màgbẹ́ máa lẹ́fẹ́ lọ rí àwọn brothers yín kan, àwọn tẹ́jọjọ tí case tó wà ní court tẹ́lẹ̀ máa ń lọ sí court. So mo fẹ́ kẹ́ ẹ kàn tẹ́ bá sì rántí ẹ kàn sọ nǹkan tẹ́ bá mọ̀ pa. Ṣé ó ti sọ fún mọ́mì pé kán bá wa gbé kinní tó wà lẹ́yìn mọ́tò jáde, kán kẹ́rù kán gbé bag rice tó wà lẹ́yìn mọ́tò jáde? Tell mommy, do you understand? Ṣé o gbọ́ Yorùbá? Lọ sọ fún mọ́mì pé kán sọ fún driver yẹn kó gbé bag rice tó wà lẹ́yìn mọ́tò sílẹ̀. Bag rice yẹn mo fẹ́ kí wọ́n fún irú àwọn bọ̀dá tó wà yẹn tó wà tẹ́ǹtì wà yẹn, bóyá wọ́n fún ìyàwó wọn lára ẹ̀, wọ́n ṣàgbé rice wá fún yín. Dáàdì mo fẹ́ bèèrè lọ́wọ́ ṣé wọ́n ti bá yín ṣe owó yín $50 yẹn? Ẹ ti ṣe? Ẹ tẹ́ bá mọ ọwọ́ yín tó bá wà ẹ jẹ́ kí n mú, wọ́n lè fún mi kí n fún yín ní náírà, máa fi fún yín ní náírà ǹsìn. Ókè ẹ sọ̀rọ̀, ẹ rántí ọ̀rọ̀ kéèsì rárá. Ẹ rántí mọ́. Ẹ rántí kankan. Ẹ pẹ̀lẹ́, it is well.
mo mọ̀ pé oró gidi ni ọmọ aráyé dá yín ṣùgbọ́n níṣẹ́ yìí nìkan we are both in together but ó jẹ́ pé gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ ń gbà yẹn tẹ́ ẹ bá mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ tẹ̀ ní hate mi rárá and again ẹ ní treat mi bad rárá but mo ti káàntì gbogbo ẹ̀ mo ti fi yá Ọlọ́run àti pé kọ́lọ́run kó bá wa tẹ́ délé sí afẹ́fẹ́ rere but ibi tí wọ́n lọ sí yẹn náà ń bọ ẹ̀bẹ̀ náà torí ẹ̀ mo ṣe wá kò ń ṣe ẹni tó máa kàn gbé sínú gbọ́nbẹ̀ yẹn tó máa fi sílẹ̀ délé deserve more than that I am telling you and from the head to the toe from beginning to the wákàtí ìtawà yìí Ọlọ́run mọ̀ pé I don't have bad onímọ̀ sọ ń gbà pé tíyàn bá ń jà bí ti ká púpọ̀ ṣùgbọ́n the deal be done so ẹ̀rántí kéèsì Mobi mọ́ rárá daddy yes ó yẹ sọ fún mi daddy ṣe bẹ́yìn lè ka mẹ́sẹ̀gì yẹn ẹ sọ fún mi Toluwanimi, can you please tell the driver that he should please help us to bring the rice? You should wind down he should wind up the guards and bring the uniform. Hey, careful. Where's your bag? Okay. They are bringing it inside. Daddy, ẹlẹ́ẹ̀rántí nǹkan kan báyìí. Ẹ sọ nǹkan tẹ́ bá rántí. Ṣé mọ̀ pé nígbà tí mo ń sọ ó dàbí bóyá mo ń pa irọ́ ni. Torí mo ṣàgbé yín lọ, even ìgbà tí mo rántí ọjọ́ kan. Ṣé ń gbọ́ daddy? Ẹ ó yẹ sọ̀rọ̀ ẹ fi fóònù yín lẹ̀ náà. So you don't want to say anything? Where should they put it? They should put it there. Eh? The driver? Oh, you can bring it inside too. So, don't go there. Jàre. Thank you. I'm coming now. Ẹni tó gbé wa wá ní driver ni. Eléyìí rice eléyìí ẹ máa bù fún ẹ máa ní kán bù fún cousin yín tó wà ńbẹ̀ yẹn. Ṣé ń gbọ́? Ti ẹ̀ dáhùn ni. Àbí cousin bí a brother yín. You get the something? Eh? The wife? Okay. She's not there anymore. Àbí tí wọ́n bá dẹ̀ fẹ́ ká gbé padà o. Maybe if the woman doesn't want, let's go back. Let's take it back. Ṣé ká gbé rice yẹn padà ní daddy? Ale. Okay, béèrè lọ́wọ́ wọn pé owó ta ni $50 wà kàn gbé wá torí wọ́n ti bóyá wọ́n ti rip daddy. Ní kàn mú wá ká fún wọn ní náírà. Daddy lòun wò mọ́wọ́ ẹni tí $1 wà. Ẹ má rip daddy o. Ẹ má rip daddy o. Ẹ pẹ̀lẹ́. So you don't want to say anything about the case of that movie? Just brief us. Kí ni mo ló hand sí because ẹ spend owó. Mo rántí ìgbà tẹ́ bá fẹ́ lọ court ńgbà yẹn náà tẹ́ máa ní pé kí n fún yín lówó. Mo dẹ̀ rántí ìgbà tó jẹ́ pé many times máa gbé yín lọ sọ́dọ̀ Justice Ògúntádé. Many times gbogbo wàhálà tẹ́ máa ẹ ti understand. Mo kàn fẹ́ kẹ́ sọ̀rọ̀ ni. Tẹ́ bá dẹ̀ rántí ẹ ní kẹ́ sọ. But ẹ rántí torí wọ́n sọ pé máa ń rántí nígbà míì mo mọ̀ pé ṣọ́ọ̀kì yẹn wọ́n ní ọ̀rọ̀ Délé ti fún yín ṣọ́ọ̀kì pé ẹ̀kẹ́ rántí nǹkan dáadáa mọ́ torí gbogbo bẹ́ẹ̀ ni mo ṣe béèrè lọ́wọ́ yín jẹ́ tí mo bá yín sọ̀rọ̀ lórí fóònù náà tí mo rí pé ẹ ṣe dáadáa ẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ òtálì so tẹ́ bàbá ń dénà dementia àti pé wọ́n ní ṣọ́ọ̀kì ló fà tí torí àgbà yín ò tí ì pọ̀ púpọ̀ náà so wọ́n sọ Ìjẹ̀bú sí ẹ
You don't want to tell me, you don't want to say anything, Daddy? Hmm? Hmm. Mood wo lẹ wà? What do you want me to say? What do you want me to say? About the land, about the Mobi case. About the Mobi case. Yes, I was told, your wife told me that the gbogbo ilẹ̀ bẹ̀ yẹn àti ilẹ̀ even títí wa pé wọ́n ti gba gbogbo ẹ̀ pátápátá. Pé ilẹ̀ yín náà tẹ́ fi ṣe pọ́n tó pọ̀ ìpọ́ ti gbà á. Pé ilẹ̀ tiwa náà pé wọ́n ti gbà á. Ìyẹn kọ́ mi ò fẹ́ bèrè ilẹ̀. Ṣé you understand? It's not the right time. Gbàwó ni mo fẹ́ bèrè lọ mo rí mo face to face báyìí. Bàbá rotí nǹkankan is because of the situation of ó ti pẹ́ náà. Okay, you want me to forget about it? Okay, he said he's not in the mood. Torí wọ́n sọ pé wọ́n ní wọn ò fún yín lówó kankan àbí àwọn kan dẹ̀ sọ pé wọ́n ní wọ́n fún yín lówó pé win ní kéèsì ẹ gbọ́ṣẹ́ tòótọ́ ni torí tẹ́ bá win ní kéèsì àbí tán bá dẹ̀ ṣe nǹkan kan fún yín ṣe ẹ máa wà báyìí náà. Torí wọ́n sọ fún mi ìgbà tọ́mọ yẹn sọ fún mi ó ní mọ́tò tí mo gbé fún yín yẹn ó lóun kan lẹ́tà tẹ́ lọ fi ra pẹ́ńsù ńgbà tó ṣe tán ọmọ yẹn Túnjí sọ fún mi. Ó ní mọ́tò tí mo gbé fún yín yẹn ipe ẹ ti tà á ipe wá fi owó sí ẹ fi ra ipò lẹ fi ra pencil light. Túnjí ṣe ti tà ni kí ló rùn bí bàbá ẹ ṣé ń kú latrine Túnjí lẹ ti tà honda kò sí bí náà. Thank you baby, give me 5. God bless you. Do you want to go to Canada with Sarah? Do you want to take her to Canada? Sarah? Will you take her to Canada? Oh, Jehovah. Will you take her to Canada? Hello? Do you want to take her to Canada? Ṣé o máa gbé orí tó kẹ́ lọ sí Canada? Jẹ́ ń gbé sí face mi náà. Àyà mi ga o. Look at my face. I think that's Dele when he was baby. I think. Ṣebí Dele nìyẹn gbà tó kéré. Dele nìyẹn. Jẹ́ ń gbé face sí. That's your daddy when he was small. Ṣebí that's him now. Daddy. Eh? Àti Ijoma. Who is Ijoma? Tunji. Yes. This is Tunji? Down. That's Tunji. This is Daddy Sarah. Sarah's daddy. Daddy. That is your daddy ní picture kékeré yẹn nígbà tó that's him this one that's him when it was that's Dele nìyẹn nígbà tó kéré. I remember the picture. Yeah, let me see. Don't cry again. You say you want to see him. Ṣé òkèrè nínú ilé ni? Don't cry. Oh, you need your eye to it's okay. Tó bá dẹ̀ pé o fẹ́ máa ké ni kí máa ká máa lọ. Let's be going. No, you okay? What? Put the camera out and why you said don't cry. What do you want me to do? It's paining me. I'm not going to pretend like it's not paining me. I tried not to cry. I'm not doing this on purpose. Okay, it's I'm okay. trying not to. Close your use your glasses, okay? Use your sunshade. Pẹ̀lẹ́ má bínú. Kò mí ìsọpọ̀ dùn. Ó ṣe ta ló fẹ́ dùn mọ́ nínú. Kò dùn anybody. That affected him also. You can see him. He's not remember anything. Yeah, he's not in the mood. Okay.
Daddy reason tí mo fi wá nísìn ni pé ibi tí wọ́n sísìn yẹn mo rí ṣe mọ̀ pé ńgbà tá fẹ́ ṣe ibẹ̀ yẹn nígbà yẹn lọ́hùn mi ì fẹ́ sọ story torí mi ì fẹ́ fún yín double mi ò fẹ́ fún yín ní ọdún kò lè touch mind yín sìn mo débẹ̀ níjọ́ yẹn ó dàbí pé wọ́n ti gbé nǹkan sí but àwọn èèyàn wá sọ pé wọn ò gbé nǹkan kan sórí ẹ̀ o pé kò rí bẹ́ẹ̀ o mo wá ní òkè o today ẹ̀yin ò lè lọ bẹ̀ mọ́tò bẹ́ẹ̀ ni wọ́n sin sí now mo wá ní òkè kí n débẹ̀ mi ì dẹ̀ lè débẹ̀ kí n pè yàn bíbá náà pé kí wọ́n wá lọ síbẹ̀ kí n wá sọ pé mi ì ní sọ fún yín àbí báwo ni. mo ń sọ̀rọ̀ ẹ̀dẹ̀ lẹ́ ń gbọ́rọ̀ mo ń sọ ẹ̀ ń gbọ́rọ̀ mo ń sọ ó ti sọ̀rọ̀ ẹ̀ sọ kankan mo béèrè question lọ́wọ́ yín ẹ̀ béèrè dáhùn kankan eléyìí náà tàbí rice dáadẹ̀ gbé wáyé náà tán bá dẹ̀ fẹ́ a lè gbé padà mo dẹ̀ sọ pé ní tí $50 bá wà lọ́wọ́ ẹ̀ kan mo wá kí n bá yín ṣe kọ́ má bàa lọ sọ́nù kí n bá lè fún yín ní ànádà mọ̀ sarah owó tó fún yín yọ yẹn kí n fún yín náírà kí n dẹ̀ gbá ẹlẹ́ẹ̀mọ́wọ́ ẹni tó wà bá mi pé mọ́mì ẹ̀ wá ó ṣe dàlẹ̀. ẹ sọ nǹkan kan. Princess. Sir? How wàhálà mi? Okay. For God's sake, how wàhálà mi? Wàhálà wo mo fún yín báyìí? Pé àwọn questions tó ń béèrè lọ́wọ́ mi. Ṣé mo ti fún yín wàhálà nìyẹn? Ló fún mi wàhálà. Mo ti fún yín wà. Yes. Okay. Wọ́n sọ pé wọ́n ní kẹ́ má sọ̀rọ̀ àbí? No problem. Tẹ́ bá sọ náà for your goodness ni. Ẹ mọ̀ pé àwọn orúkọ mẹ́yìn ẹ̀bùn mímọ́ra kí n pa ìlànà jẹ́ tí mi láti kí n fi ẹ́ sílẹ̀ ni. Ṣé mọ̀ ni? Kó má dàbí irọ́ ni ọ̀rọ̀ míì la ṣe ń béèrè lọ́wọ́ yín kò ṣe pé wá dẹ̀ ti jẹ́ wàhálà náà kò sí wàhálà. Bọ̀ mo béèrè lọ́wọ́ yín lórí fóònù ìjọ yẹn. Anyway, don't take the picture. You have a lot of picture. What picture will you want to take? For what? So that you can be looking at it. Why dem asunkun lójoojúmọ́ àbí? Ó ní dojú ẹ. The last time ta wá níjọ́ yẹn kò tí kú. Tí wọ́n sọ pé tó bá ti di pé wọ́n fẹ́ anytime tó bá ti fẹ́ bá wọn sọ, ó fẹ́ bá bàbá ẹ̀ sọ pé kí máa gbé ẹ wá ni. Láti anywhere tá bá ti wà. It's your father, but nígbà tí a dẹ̀ nǹkan tí mò ń sọ yìí náà ń sìn torí ibi tí wọ́n wà ń sìn a gbọ́ pé wọ́n ní Doyin ó ti gbé ó ń fi bẹ̀ rẹ́ǹtì láti fún àwọn tó ń ṣe ọdún she's coming okay wọ́n ó máa ń fi bẹ̀ rẹ́ǹtì fún àwọn tó ń tẹran ó máa fi rẹ́ǹtì kì í dẹ̀ ń ṣe lé ẹ̀ àbí ọjọ́ tí a lọ tá a ra lẹ̀ yẹn tá a fẹ́ ṣe gan ọjọ́ yẹn lọ́ọ̀ mo rántí pé dádì ẹ̀ sọ wípé ẹ lọ́wọ́ sí o àfi tá a bá ṣe ilẹ̀ òkun yẹn fún yín o ipe torí ilẹ̀ ta ní kẹ́ bá rà sí Ẹ̀pẹ́ tẹ lọ rà sókun gbà ẹlẹ́fẹ́ ṣe politics ẹ̀dẹ̀ ní ọjọ́ tàdé fẹ́ lọ ṣe foundation yẹn délé ní má sọ fún yín but nítorí pé èmi àti yín mo like yín like a father ni but ẹ̀yin ò like me for anything or mi ò ní anybody like me ó ti yé bẹ́ẹ̀ torí pé àwọn tó like mi gan àwọn tí ò like mi gan tí máa sọ pé wọn ò like mi wọn ò ní kọ̀kọ́ tán ó ṣe fún mi ju pé kán tún ba tiẹ̀ jẹ́ ní tí mo fi ń bèrè nìyẹn torí nísìnyí báyìí tó bá tún lọ tà á tí àwọn ọmọ yẹn bá tún lọ tà á bó jẹ́ pé wọn ò tí ì tà ń tòótọ́ torí ẹ̀ mo ṣe ní kó wá mú mi lọ síbẹ̀ sódà gbogbo èèyàn tán ti gbọ́ etí tó bá ti gbà lọ á gbá bọ̀ torí nígbà tẹ́mi débẹ̀ kì í ṣe ilẹ̀ tí mo kówó fún tí máa ń kówó fún mọ́mì mi nígbà tí wọ́n fẹ́ ṣe fẹ́ǹsì ilẹ̀ yẹn mo kó 1.2 nígbà tó wó òtí ní like 70 years ago àbí how many years ago 2018 kan ni tí mo kó mo ní 2008 tí mo ní kí mọ́mì mi bá mi kó owó lọ fún man tẹ introduce wa tó wà lọ́nà pápá tó jẹ́ chairman Ẹ̀pẹ́ sí àwọn kí lorúkọ ẹ̀ àwọn bricklayer lẹ́pẹ́ ńgbà yẹn at that time yẹn wọ́n béèrè wọ́n ṣáàjì owó gbogbo owó tó máa fi ra gate at everything 1.2 a ṣe bọ́ọ̀wọ̀ gbogbo nǹkan tó máa fi ṣe dẹ́kìn lẹ́yìn la já síbẹ̀ níjọ́ náà lọ́hùn tí táyà àgbò méjì sọ pé òun máa bá wa máa ṣe mí òun máa bá mi supervise ẹ̀ délé dẹ̀ sọ́njọ́ yẹn pé kí n má sọ fún yín nítorí pé a ti sanwó fún yín pé ká bá wa ra lẹ̀ sí ìkan ẹ̀dẹ̀ la máa kọ́kọ́ ilé fún ìṣe pé fẹ́ṣẹ̀ lẹ́sùn
mo dẹ̀ ní pé mi ò lè ṣe bẹ́ẹ̀ nítorí pé mi àti yín ìyà tí mo kọ sí yín bí bàbá ni mo ṣe mú yín tí wọ́n bá dẹ̀ ti love my dog when you love my dog you love me when you love my dog you love me and ẹ̀ẹ́dẹ̀ lájá délé lẹ ní ni mo dẹ̀ mọ̀ true yín ilẹ̀ yẹn ọjọ́ tá a fẹ́ ṣe foundation níbẹ̀ yẹn má nǹkan tẹ fún ní ilẹ̀ lẹ́yìn ẹ̀gbẹ́ bíbá ilá pé pásọ̀ ǹjọ́ ìkókó wa bá wa gbàdúrà sí ẹ yarí mọ́ mi lọ́wọ́ ẹ̀dẹ̀ yarí mọ́délé wípé ẹ̀ fọwọ́ sí ilẹ̀ ẹ̀bẹ̀ yẹn kó má dà pé bóyá ṣe ni mo ń tọ́jú ọ̀ràn sí ibi tí wọ́n pè mí sí kó má dà pé ṣe ni mo ń yanjú ọ̀ràn sí nǹkan tí wọ́n pè mí sí òun ni mo ṣe ń béèrè lọ́wọ́ yín mi ì dẹ̀ bàbá màmá ẹ jọ mo béèrè owó yẹn lọ bàbá mo ní ṣé wọ́n ti lọ ṣe wọ́n láwọn ọmọ tó mu. ok ẹ lè mú fún Sarah padà kí n fún yín ní owó yẹn ní náírà so that ok ló ní wọ́n ṣe fún yín. wọ́n jẹ́ tó lè bá ṣe wọ́n torí pé àwọn ojútùú rẹ̀ wọ́n ní wọ́n gba 40,000 fún wa. Jésù ok wọ́n ti fún yín 40 mo bá dẹ̀ fún yín 60 nísìn 60 something thousand ni bá ti fún yín 60 something sí. wọ́n ti gbà understand yẹ. ok ní wọ́n ṣe gbà yín ok ẹ ti ṣe ok alright ìgbà tí bàbá sọ pé àwọn ò mẹ́ni tó tiẹ̀ mú o. àwọn òjùlẹ̀ ni ìyẹlẹ́ pápálẹ̀ mi ti mú. ok wọ́n jùlẹ̀ ilẹ̀ ẹlẹ́lẹ́ ti mú. mo ní kí lélẹ́ ọmọ yẹn rè mú mi nídẹ̀ mọ̀ 50 kọ́bọ̀ náà ká máa fi ra wọ́n gbà owó ilé yìí ò ṣe owó ti Nàìjíríà yẹn ni mo ṣe mú. 50 kọ́bọ̀ ni. 50 kọ́bọ̀ ni mo kọ́. ok no problem anyway. báwo ni ṣe ra ọkọ mi síkò sí kọ̀ọ̀kan. so ẹ jọ̀ọ́ báwo ni ibẹ̀ yẹn ńgbà tí ẹ̀yin náà sọ fún mi lẹ́ẹ̀tì ròyìn lọ wò ẹ jẹ́ kí mo fẹ́ rí bẹ́ẹ̀ sódà ṣé mo pé mo dẹ̀ ti pariwo pé wọ́n ti tà á káàrí tí ó bá jẹ́ pé wọ́n tà á ẹ jẹ́ kí ẹ ṣe rí pé mo gbé mọ́tò wá ní ẹ mọ̀ pé nísìnyí ó kọ́ sí ẹ mọ̀ pé wọ́n ṣe ti understand mo dìídì wá ní láti ibi tí mo ti wá jìnnà ó ti tẹ́lẹ̀ kejì báyìí tí mo tó torí wá mi ò wá ń tó torí nǹkan kan mi wá ń tó torí ilẹ̀ yẹn tó torí ọmọ mi mo ṣe àkédè ṣe pé ilé yẹn torí pé tó dájú ilẹ̀ yẹn yálà yẹ Ọlọ́run máa ṣe fún wa ìyẹn kọ́ là ń sọ ṣùgbọ́n délé òkè ṣe tó ń sọ sínú gbọ́mọ̀ yẹn tẹ́nìkan dẹ̀ máa lọ ní pé wọ́n máa lọ gbé oríru ibi tí wọ́n sì wọ́n máa lọ gbé fún ibi tí wọ́n ti ń tẹran kò ó ṣe Doyin lónìí tó bá gbé tẹ́nìbọ̀dì bá sọ pé òun fẹ́ lọ ta ibẹ̀ yẹn fraud ló ṣe ó lè jọ̀rọ̀ ìfẹ́ EFCC mo mọ̀ pé kò ó ṣe ẹrù Doyin kò ó ṣe family kò ó ṣe ogun Doyin mi ìdẹ̀ sọ pé ẹrù èmi sọ fún yín authoritatively bàbá onímọ̀ sọ lójú bàbá ẹ̀ Délé owó mi lèmi fi ń tọ́jú bàbá Délé àti ìyá Délé nígbà tí mo mọ Délé ò fún mi lówó bàbá tí ń sìkì tipẹ́ tí máa gbé wọn káàkiri tí Délé bá pè mí lórí fóònù tí máa gbé wọn lọ so ti yẹn owó mi mo fi ń tọ́jú wọn èmi gbé mọ́tò fún Délé ní kí n tó fẹ́ Délé oore tèmi ṣe fún Délé ni bàbá lòun fẹ́ fi lè mọ̀ àwọn ọmọ yẹn ju bẹ́ẹ̀ ṣe rò lọ Délé Doyin tó ń bèèrè lọ́wọ́ mi pé ẹ̀gbọ́n òun property ẹ̀gbọ́n òun Délé mo wà lẹ́pẹ̀ẹ́ sí tó bá bí Doyin rẹ kó máa bọ̀ Délé ń bèrè olóhùn bèrè pé property ẹ̀gbọ́n òun lé ọkọ ní Badagry ó lọ ọdún méjì mẹ́ iṣẹ́ mélòó ṣọ́ralẹ̀ àbókọ́lé ṣọ́ralẹ̀ àbí ó kọ́lé ibi tí wọn mo fẹ́ rí bàbá ọmọ mi ni bàbá mi ìdẹ̀ wá síbi tòtórí àbí Délé wà láyé sí mo fẹ́ fẹ́ ìgbà tó wá sí jọ́sí tí bàbá ayé ọ̀lọ́sẹ̀ pé concept ojú yín náà ló ṣe màmá ojú yín ni bàbá ju kọ́kọ́ sí mi láyà tígbà tí mo sọ pé a lè kì í ṣe tá a bá jàbí tí ká kú kọ mo ní mọ́tò iṣẹ́ mo máa kórìíra yín ni máa sọ pé kí wọ́n gbé mọ́tò wá fún yín èmi ni mo ní mọ́tò mo ti ń ta mọ́tò kí n tó mọ Délé ẹ lọ bèrè dáadáa ẹ yí ọ̀la tó kú ọ̀ra mọ́tò lọ́wọ́ mi mo ní àwọn kọ́sítọ́mà tó dáa bọ́tì wọ́n sọ fún mi gbà yẹn pé kí bá mi kú pẹ̀lú fámìlì Délé ṣùgbọ́n mi ò sọ pé dé fámìlì Délé ló wọ́ọ̀sì ní ó wọ́ọ̀dù fámìlì tèmi náà burú ìgbà tí màmá tèmi ń jọ́ tèmi wá yẹn ṣebí lẹ́sẹ̀kẹsẹ̀ ni bàbá Délé pé màmá mi tó yẹ pé bí ìyá Délé ṣe ń ṣe fún Délé ni màmá mi ń ṣe fún ẹ̀mí wọ́n pe Délé lórí ẹ̀ ọjọ́ tí Délé kú màmá mi pè mí ó gbé mi náà sójú ọmọ mi ni tó fọmọ mi ṣe yẹ̀yẹ́ àwọn lọ́dún kò dún anybody ṣọ́dún wọn ni kò dún anybody ó dún ta ni. odidi oṣù mẹ́ta ni Adédoyin fi ké ó ju gbogbo wọn. àwa sì ń ké títí ọ̀la kò ṣe bàbá ọmọ mi kò dé ṣọkọ mi mọ́ títí di ọ̀la mo ní sunkún títí di ọ̀la. wọn náà Adédoyin sì kéke ẹgbẹ́ ẹ̀ torí pé ó ní tí wọ́n ti. ibi ìbàyí kọ́ ni nígbà yẹn lọ́hùn pásọ̀ kan wèrè kan pásọ̀ olórí burúkú kan tó ń gbá èmi tó ń gbá Délé nítorí tán lájẹ́ nítorí tí bàbá gan máa sọ fún wa pé ẹ fi Délé sílẹ̀ tíbi tí Délé bá lọ ilé mi ibi tí mo lọ rẹ́ǹtì ń Délé padà wá ń gbé ilé tí Délé ń gbé ní estate ó fi bẹ̀ sílẹ̀ fáwọn àbúrò ẹ̀ yẹmi tó wà nílùú òyìnbó tó torí ẹ̀ ni wọ́n gbé wá fún mi pásọ̀ yẹn sọ pé ó ní ó láàbúrò òun fẹ́ lọ sílùú òyìnbó ọjọ́ kan mo sọ fún Délé pé o tí travel bó ṣe ń ṣiṣẹ́ tó pé I will take you abroad just go and have holiday
ó wá ṣojú màmá Délé ń sọ fún mi lójú mi kòrókòrò ipe tó èèyàn bá fẹ́ lọ lóyìnbó ọmọ tòun ló máa kọ́kọ́ lọ mo ní ṣé Délé ò kì í ṣe ọmọ yín ni ó ní Yẹmí lọ́mọ tòun àwọn èèyàn máa ṣe kà ní ojú korojú bẹ́ẹ̀ yẹ Dóyin ò ní right mo fẹ́ rí ibi tó ti bàbá ọmọ mi sí èmi àti ẹ̀ ọjọ́ tá a fẹ́ lọ sí lóyìnbó ilé tí a kọ́ mbẹ̀ yẹn mo rántí ìgbà tá à ń kọ́ ilé yẹn bàbá sọ pé Délé máa ń fún òun ní owó kan o èmi náà dẹ̀ máa ń fún òun ní owó kan àwa sọ pé ńgbà yẹn oṣù méjì tí mo fi ń kọ́ ilé yẹn a ní owó pọ̀ lọ́wọ́ àbí bàbá ṣe máa ń béèrè owó mo dẹ̀ máa ń mú bàbá ní 3225 nígbà owó tábà kí lọ rẹ já máa ní kó fún bàbá tiẹ̀ máa fún ìyá Délé adẹ̀dẹ̀ ní ọjọ́ náà bàbá wọn disturb mi ó pe pásítọ̀ pé bóyá èmi ni mo fẹ́ máa kọ́ ọmọ sí mo ní bàbá mi ò kọ́ ọmọ yín sí yín ọmọ yín ò nílẹ̀ kò kọ́lé ànègé ó dẹ̀ ń ṣiṣẹ́ ní bank gbogbo àwọn ẹgbẹ́ ló ń ṣe dáadáa èmi ò dẹ̀ lè bá yàn rìn kórí burúkú ba mo ní ilé ibi tí à ń ṣe lélẹ̀ mo dẹ̀ lọ fi wọ́ Délé ló ní ilẹ̀ yẹn tòótọ́ mo ní ilé ibi tí mò ń bá tájọjọ́ ṣe lélẹ̀ mo ní so ẹ má bínú tó bá ṣe tán ṣé ń gbọ́ madam mo ní so tẹ́ bá ṣe tán mo ní nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tá a bá fún yín ní owó tá a bá ṣe máa ń spoil yín ẹ má worry tá a bá ti parí ẹ̀ ń sìn ayọ̀ yín náà ni bàbá dẹ̀ níṣẹ́ tòótọ́ mo ní tòótọ́ ni Délé sọ fún mi kí n má sọ fún wọn mo dẹ̀ gbé bàbá lọ síbi ilé yẹn èmi ni mo jókòó síbẹ̀ mo lóyún ni mo ń ṣe ilé yẹn kẹ́bí ti lè wá òkè pẹ̀lú Délé mo dẹ̀ nígbà tá a dẹ̀ ń lọ sí lóyìnbó tí ò sí kankan tí wọ́n ti ní problem torí mo sọ pé àwọn máfíà àwọn torí wọ́n ń problem nígbà yẹn àwọn máfíà tí wọ́n lọ kọlù ló disturb Délé ló disturb èmi náà fi ìyà jẹ ní gbogbo àtọwà máa tí òun táwọn òdẹ mọ̀ ó ní mo ń sọ sí ni mo ṣe ń béèrè pé ṣé tòótọ́ lẹ sùn mọ́bì wọn láwọn òràn ti torí pé àwọn èèyàn sọ pé kọ́ máa sọ̀rọ̀ wọ́n ti sọ fún wọn kọ́ máa sọ̀rọ̀ ni ṣé rọ mo pa àbóòtọ́ ṣé mo gbé wọn lọ síbẹ̀ nígbà tí mo lóyún tó máa ní gbé wọn káàkiri mi kọ́ ní dírẹ́bà wọn ilé yẹn la tà nígbà tá a lọ sí lóyìnbó kò sẹ́nìbọ̀ tó fún wa lówó àárọ̀ ọjọ́ yẹn wọ́n wá lọ sọ̀gbà tó ń gbá pé àti gba visa padà fẹ́ lọ lóyìnbó wọ́n dẹ̀ sọ pé ká lọ bá ayé ọ̀la ká má lọ rí wọn mọ́ wọ́n dẹ̀ ní wá lọ sọ fún ayé ọ̀la adé lọ sọ fún ayé ọ̀la fún wa 50,000 wọn ò fún wa lówó náà Délé ò pàtí Délé ọ̀kọ̀ọ̀kan níwèé bí mo ṣe kọ́kọ́ wá sí Nàìjíríà pé mo wá visit ọ̀dọ̀ bàbá mi báyìí ni mo wá mo bá gbogbo ilé orí jákujàku mo ní bàbá kílẹ̀ fẹ́ fi mo lè ló máa pọ̀ sí láàfin renovate ṣé bàbá mo bí a ṣe ń ṣiṣẹ́ ó mo bá ṣe ń rówó ni mi lọ sọ́dọ̀ màmá mi máa wá sọ́dọ̀ bàbá mi ló lẹ́fẹ́ fi renovate gbogbo nǹkan tó bá bẹ̀rẹ̀ náà ṣe fún wọn sílẹ̀ tí wọ́n gbàgbọ́ wọn fẹ́ràn mi mi ò sọ pé wọ́n fẹ́ràn mi ṣé mo Délé wà láyé ń sàbí mo fẹ́ fẹ́ torí àwọn tó máa ṣe pé ẹ̀sùn àbí wọ́n ya wèrè ni Délé ní owó ní South Africa wọ́n gba owó ẹ̀ ní gbogbo tó ṣe fún ní ìgbà ọjọ́ tí mo ti fi Délé sílẹ̀ ilé mélòó ló padà rà gbogbo nǹkan tó rà wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ni èmi gógẹ́ta lèmi èmi ń ṣe kó dìgá àwọn tó lówó ju Délé bàbá mọ̀ tí ó mọ̀ tó níbọ̀ tó lè kọ́nà ní gbogbo Nàìjíríà wọ́n bèrè fún láti mi mo kọ̀ fún wọn ní mo sọ lórí live chat ìdí mo ń sọ lẹ́yìn wọn ni mo ń sọ lójú wọn tó bá jẹ́rọ mo pa ṣe bójú nínú ṣe ti kọ́kọ́ fún mi nígbà yẹn mo ní ẹ jẹ́ kí sẹ́yà máa bá bàbá ẹ̀ sọ̀rọ̀ pé tí a bá ń jà bìtìkà kù kọ́ ó yé mi bọ̀ kò yé yín wọ́n ní pé kí n máa gbé wá nítorí sọ nìyẹn lójú yín jọ yẹn wọ́n ní kí n máa gbé wá ọgbẹ́ ẹni tàbí bá fẹ́ bá bàbá ẹ̀ sọ̀rọ̀ wọ́n ní kí n máa gbé wá àwọn máa pe bàbá ẹ̀ mi ìdẹ̀ tún bínú torí pé létà Délé mo bèrè lọ́wọ́ Délé sọ fún mi pé tóun bá ti pe nọ́mbà mi àbí tóun pe Sarah àwọn kan máa pọ̀fọ̀ sótí òun wọ́n á pè òun padà pẹ̀lú strange number wọ́n máa pọ̀fọ̀ sétí òun mo láwọn wo ni I don't know them mo dẹ̀ ní okay no problem o gbàdán ló ní problem seriously ní America ní South Africa mi ìfẹ́ mọ̀ mo sọ fún tí pásítọ̀ lára àwọn pásítọ̀ lórí burúkú tó bá yé ẹ̀jẹ̀ àtàwọn máfíà tán bẹ̀ sí àti iṣẹ́ tí bàbá ṣe mọ́bì àwọn ló bá gbogbo jẹ́ wọ́n dẹ̀ ń parọ́ mọ́ mi mo dẹ̀ ń sọ ní mo ṣe wá bẹ̀rẹ̀ sí ṣẹ́rọ̀ mo pa ní tí bá jẹ́ pé mo ń purọ́ mo fi ń dán ni ẹ jẹ́ kí n sọ̀rọ̀ bàbá ń sick mi báyìí bàbá ìyá Délé bàbá yìí wọ́n sick Délé máa sáré pè mí pé àwọn princess ò ní ìdòwò ilé ibi tí mo rẹ̀ ti ń jọ yẹn lọ máa pe ìyá med ẹ jẹ fún mi mo sáré fẹ́ gbowó láwọ̀ ìyá med ìyá Délé sọ fún mi pé ó dijọ́ kejì wọ́n sọ fún ìyá Délé sọ fún mi pé bàbá tóun ti sọ pé wọ́n máa pa kóun nìkan máa jèrè ọmọ òun wọ́n máa fìyà jẹ mí lóríṣiríṣi ṣé yóò kì í fẹ́ èèyàn ni mo fẹ́ yàn ni mi ìdẹ̀ sọ pé mo fẹ́ fẹ́ wọn àwọn ló sọ fún àwọn méjèèjì ló admire mi bàbá bó ṣe wà ní olókókó ní kí wọ́n wá pè mí wá mi admire wọn Délé is just a friend to me ìyá ẹ̀ gangan mo ti mọ̀ for 6 years is nobody mi ò ṣẹgbẹ́ Délé ṣùgbọ́n gbà tí Ọlọ́run fún mi ní ọmọ tí mo dẹ̀ pàdé ẹ̀ mo tẹ́rí ọkàn mi bá mo dẹ̀ tẹ́ra mi bá ẹsẹ̀ méjèèjì mo fi kúnlẹ̀ fún bàbá náà bàbá ò tó mọ́ mi kún ọ̀dẹ̀ tó dádì mi ṣùgbọ́n ẹni tó bá ti fẹ́yàn ọmọ wọn ti di bàbá mi wọ́n dẹ̀ ṣe mí yamayama nínú fámìlì wọ́n ṣe mí yamayama èmi lè kọ́ mọ̀ ń ṣe wọ́n gbogbo àwọn ọ̀tá wọn ni wọ́n sọ di ọ̀rẹ́ ìgbà tèmi àti Délé tí a sọ̀rọ̀ mọ́ mọ́mì mi àti Délé mọ́mì máa ń ṣépè fún Délé ńgbà tájọ wà pọ̀pọ̀ ni
Pàtẹ́mi àti Délé ò sí papọ̀ mọ́. Bàbá Délé àti màmá mi di ọ̀rẹ́ ni. Délé kú ní ọjọ́ ìmọ̀ mi gbé kámẹ́rà fóònù ló gbé sójú ọmọ mi tó fi ọmọ mi ṣe yẹ̀yẹ́. Fóònù tí mo tún rà fún wọn ni wọ́n fi ṣe. Ṣé èmi máa fẹ́ kí bàbá ọmọ tèmi èmi ò fẹ́ kó kú ó dùn mí gan. Àwọn èèyàn fẹ́ kó kú bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Àwọn èèyàn fẹ́ kó kú ìjẹ́ ẹ̀ sọ pé òun fẹ́ kó kú. Èmi ò tiẹ̀ rí wọn rí. Mi ì rí wọn rí. Bọ̀dé mi wá sí bíjọ yẹn sójú kọ́ ni bàbá ṣe gbé tó ṣe ju kọ́kọ́ lù mí. Mo ní bàbá tá a bá ń jà bí tí ká kú kọ. Tí n bá kórìíra yín mo ti fi Délé lẹ̀ nígbà kan. Ẹ máa gbọ́ mo ti fi Délé lẹ̀ nígbà kan. Ìgbà tèmi àti Délé tá wá padà settle ní 2013 ni mo wá wò pé àti Péjú Ògìdán ìyàwó Péjú àti Péjú Ògìdán in fact mi mọ̀ màmá Péjú àti Péjú mi mọ̀ wọ́n through Délé mi mọ̀ pé wọ́n kọ́ mi mọ̀ pé wọ́n relate ẹbí lẹ́tà ni mo mọ̀ nígbà tí mo ṣe wà fẹ́lẹ́ torí nígbà tí mo máa lọ nínú first wedding mi màmá wọn ló jẹ́ clerk nínú court níjọ́ náà lọ and she was very nice to me. Màmá ti kú so through that Délé wá sọ fún mi pé ẹ̀gbọ́n pé àbúrò mọ́ mi àbí ẹ̀gbọ́n dájú wọn bí kankan pé bá ti Péjú pé àti àwọn ni ẹ̀gbọ́n tàbí kankan bẹ́ẹ̀ yẹn you know àná tí Péjú wá pè mí nígbà tí èmi àti Délé wọn torí èmi ò kí ń rojọ́ nǹkan tó bá ṣẹlẹ̀ nínú ilé torí bàbá bó ṣe wà ó like Délé instead tó bá dẹ̀ like ọmọ tọ́mọ yẹn bá ṣe nǹkan burúkú máa bá wí ni èmi ò ní sọ pé mo like èèyàn kí ó bá ṣe nǹkan burúkú má sọ fún gbogbo nǹkan tí Délé ń bá wọn bá sàṣìgbà náà tó bá ṣe wọn máa support ẹni now àti Péjú bàtẹ́mi àti wọn wá settle àti Péjú wá sọ fún mi wípé wọ́n wá pè Délé ń jọ ìwọ́n dẹ̀ wá sọ ní bàbá wọn ní bó ṣe máa ń pé aṣọ funfun náà máa ń wọ̀ bọ̀ aṣọ wọn ò fáyìn o bàbá máa gun ọ̀kadà kiri mo dẹ̀ mọ̀ pé mi mo máa ń kó mọ́tò wá sí Nàìjíríà mo ti ń ta mọ́tò kí n tó lọ sílùú òyìnbó kí n tó mọ Délé ni mo ti ń ṣe iṣẹ́ mọ́tò àwọn ọ̀gá mi wà níjẹ̀bú òde ńbẹ̀ yẹn mo ta mọ́tò fún many people ní ẹ̀pẹ́ yìí àwọn dealers tó wà lẹ́pẹ́ mi báyìí tó ló kọ́kọ́ bẹ̀rẹ̀ èmi ni mo gbé lọ Ìjẹ̀bú Òde lọ ra mọ́tò mẹ́rin mi fi póòsì ojú yín jẹ́ mo dẹ̀ sọ fún bàbá mo ní tá bá ń jà bí ti ká kú kọ́ tèmi bá ń báyàn jà mi fẹ́ kú ẹ̀ ọ̀rọ̀ wa òkàn wọ̀ money for that moment tá bá jọ separate tó bá di later ọmọ ayé oníkálukú èmi ò dẹ̀ ń gbógun tìyàn mi ò ń lọ káàkiri mi ò ń ṣe tó tojú bọlé ológun mi ò ń ṣe ológun I'm a Christian I'm a prayer warrior but bàbá ò mọ story mi wọ́n lè máa gbọ́ lórí social media none of them they don't know me mo dẹ̀ sọ ọjọ́ ìpé bàbá ṣé tí bàbá yín jà máa ní kí wọ́n wá gbé mọ́tò fún yín àti Péjú Ògìdán ò sọ pé kára mọ́tò fún wọn but ó mọ̀ pé nǹkan tí actually lè ṣe dádì Délé òde ní fẹ́ ṣe orúkọ bẹ́ẹ̀ because ó mọ̀ pé tó bá ṣe màmá ẹ̀ máa jà ní àtàwọn ẹ̀rẹ́ mi kan máa jà ní so I did that mo dẹ̀ mọ̀ pé risk ló jẹ́ fún mi I did that mo dẹ̀ ní kí àbúrò mi kan ọmọ kan tó gbé lọ́dọ̀ kó lọ gbé mọ́tò mi lára mọ́tò mi níjẹ̀bú Òde kó lọ gbé fún dádì kò fún mi ìgbowó lọ́wọ́ Délé náà mo ní kó lọ ṣe fún wọn torí mo ṣe fẹ́ lómi náà mo dẹ̀ sọ̀rọ̀ mi ìbànújẹ́ rẹ̀ bàbá dẹ̀ bínú ju kọ́kọ́ lù mí tí wọ́n bá ro ti anything ọ̀dọ́ ẹni tó bá fẹ́ràn ẹ̀ bó bá fojoojúmọ́ dọ̀bálẹ̀ fàbínú ẹni kò ní kó má rojú ẹ lẹ́yìn ìtí mo ń bèrè ń sìn tí mo ń sọ fún wọn kó wọ́n dà pé bóyá ṣe là ń bà wọ́n jẹ́ ṣe là ń ṣe báyìí fún wọn àwọn nǹkan díẹ̀ tí mo kàn tó bá ní kí n máa rojọ́ yẹn títí di ọ̀la mẹ́wàá gbogbo nǹkan tó bá ṣe ń gbà yẹn bí mo ṣe mọ Délé ìyá máa sọ pé má jẹ́ kí bàbá Délé o ìbàbá náà máa sọ pé má jẹ́ kó ọmọ mu sún ìyá Délé súnmọ́ kiri kan o all of them dey fighting like cat and rat wọ́n ti separate nìyẹn èmi dẹ̀ ń sọ fún wọn gbà yẹn tó kọ àti ìyàwó bá jà leave the children and fi wọ́n sílẹ̀ màmá Délé máa sọ fún mi ní Délé ṣẹ̀wọ̀n ọmọ wọn máa dádúró ni wọ́n máa kú ni wọ́n máa ṣìkìrì kan nìkan olóò nìkan ó máa lò lójúkọrọjú ìyá Délé tún bẹ àwọn àfáà wa bẹ̀ mí àfáà tó ń rán wá àwọn àfáà tó lágbára lẹ́pẹ́ ni wọ́n bẹ̀ wá imam wà lára wọn imam ìpẹ́ wọ́n rán wọn wá àwọn márùn-ún wá sílé mi wọ́n dẹ̀ ni wọ́n wá bẹ̀ mí at the end of everything ṣe ni ìyá Délé ń sọ fún wọn tí ó mọ̀ pé fóònù tí mo gbé fún wọn ipe ó dẹ̀ ń sọ babaláwo ìyá Délé sọ fún wọn ó ní pé kí n jọ o kò máa lọ sílé pásítọ̀ sí tó bá ti délé pásítọ̀ kí n jọ kí n gbé kọ́ọ̀lù torí mi ń gbé kọ́ọ̀lù wọn torí tó bá mi sọ̀rọ̀ wọ́n ń bìlì pé wọ́n lè fògùn bá mi sọ̀rọ̀ ó ní mi ṣe jẹ́ kọ́mọ mi náà súnmọ́ dídájú ìjọ yẹn I don't want anybody tó bá ṣe ẹwọ́ mi jẹ́ torí àwọn èèyàn tó bá ṣiṣẹ́ tó kò kàn wọ́n ẹni tí ò bá bẹ́ẹ̀ ṣiṣẹ́ kó bàjẹ́ kò ṣe kankan fún un. kò lè tó yẹn ni omi ìgbé kan mo má sùn mọ́ dáadé. bàbá dẹ̀ sọ fún ìyá Délé mo dẹ̀ kẹ́rù níjọ́ yẹn lọ mo wá fún wọn lówó mo dẹ̀ bá mi fún alájì òkùnkùn sí ní eléyìí o
ẹ bá mi fún mọ́mì lélelele owó dé ìyá délé ló pọ̀ ẹ bá fún wọn fóònù o ẹ bá ń dídò ní fóònù o ìyá délé dẹ̀ lọlé àṣẹ bíi pásọ̀ tó lóun lọ ilé babaláwo ni ẹ má ṣe lálẹ́ ẹ má wọrí ó ti jẹun no tẹ bá wo gbogbo ní mọ́tò tí a ti jẹun ṣe ló ìyá délé dẹ̀ ó dẹ̀ ní kò ṣe lé babaláwo mo ní lé babaláwo lẹ lóní lé babaláwo kọ́ nílé ọ̀dọ̀ pásọ̀ ni mo lá máa ń gbàdúrà pé ọmọ yìí ti di pásọ̀ ó ní àdúrà òkè pọ̀ jù ìyá délé gbéra ilé babaláwo ló lọ ó dẹ̀ délé babaláwo báwo mo ṣe mọ̀ torí mo wà lẹ́kọ̀ọ́ òun wà lẹ́pẹ́ ó dẹ̀ ń sọ fún babaláwo pé òun ti lọ bẹ àwọn èèyàn kan lọ bá àwọn bẹ̀ kọ́ rẹ̀ rojú ẹ̀ mọ́ra kó o máa lè ráyè pa torí tóun bá rojú ẹ̀ mọ́ra òun ò lè ráyè pa ẹgbẹ́ ni mo wà ní mo ti sọ o àwọn ọ̀rẹ́ kéwúlẹ̀ làwọn àfọ lára àwọn tó fà tó wá sínú ilé o tí màmá pè mí mo dẹ̀ kó ẹrù níjọ́ yẹn lọ́wọ́ mo kó sínú Ghana mos àmì mo ní Ghana travelling bus pink ni mo kó sí tó kún mo kó jewelries mo kó àwọn Senegalese sínú ẹ̀ àti àwọn fóònù tuntun lára ẹ̀nà fún ìyàdélé tó ní kó fàtìdò nìkan kó fàlájì nìkan kó fún wọn lówó báyìí àti àfà tó wá sílé gbogbo ni mo fún nìkan ni mo dẹ̀ fún ní sọ́ní ẹ̀rísì tó ń tà lówó ńlá níjọ́ yẹn mo fún àfà yẹn wọ́n ọlọ́run tó máa mú wọn màmá ò mọ̀ wípé wọn ò tí ì mọ fóònù screen fóònù lò wọ́n dẹ̀ gbé fóònù wọ́n dẹ̀ ń sọ fún babaláwo pé àwọn ti ní kó lọ bẹ́ẹ̀ ẹ bá ń pa ni this time around wọn ò mọ̀ pé mo ti gbé torí wọ́n ti bẹ̀ mí pé tí n bá ti gbé call tán bá ti pè mí kí n gbé call mo dẹ̀ gbé call níjọ́ náà lọ́hùn ọlọ́run ló bó ṣe tú àṣì wọn nìyẹn mo dẹ̀ ní mọ́mì kí ni mo ṣe fún yín tẹ́tún ní kan pa mí ìgbà tó sọ̀rọ̀ tán ìgbà tó wá fẹ́ pè mí ló ti wá realize pé òun ti gbé call yẹn o ẹgbẹ́ òun ti pè kó mọ̀ mo wá sọ mọ́mì kí ni mo ṣe fún yín tẹ́ ní kan pa mí ẹ̀hún kọ́ ọ bẹ̀rẹ̀ sí sọ̀jẹ̀ fún àti ìdòwú ló ní kò ń pa ẹ́ o ìdòwú ló ní kò ń pa ẹ́ o ìdòwú ló ní kò ń pa ẹ́ o kó ń ba lè jèrè ọmọ òun ìdòwú ló ní kò ń pa ẹ́ ìdòwú ló ní kò ń pa ìdòwú dẹ̀ ní ọmọ tiẹ̀ l'Amẹ́ríkà kò pa ìyàwó ọmọ tiẹ̀ kó sọ fún mi lọ́jọ́ tí délé lẹ́yìn tí mo ti fi délé sílẹ̀ yàtọ̀ sí kó sẹ́ni owó sí Dóyin àti kó sẹ́ni owó sí dádì ẹjọ́ kí ló tún ṣe kí ló sọ fún mi pé òun tún ṣe kò ṣe nǹkan kan kò lè kò ṣe gbogbo nǹkan tó wà ní sáà ọlọ́run ló ń ṣe fún wa ló ń ṣe fún mi gbà ẹ̀ kì í ṣe èèyàn bọ́ ń gbogbo frustrate gbogbo ẹ̀ ní gbogbo iṣẹ́ tí bá ṣe báyìí délé ni o kí ló wá ṣe nígbà tó dé ọmọ kò bí nígbà tó fi sílẹ̀ ṣe bẹ́ẹ̀ ni tó fẹ́ jú yán sí mi ó ní iṣẹ́ kò ní mọ́tò ní South Africa ṣé wọ́n sẹ́ndì owó ẹ̀ sí gbogbo nǹkan tó ní South Africa ṣé wọ́n sẹ́ndì ẹ̀ sí bàbá wọ́n ní mọ́tò méjì ní South Africa ṣé wọ́n dẹ̀ ti sẹ́ndì ẹ̀ sí dádì ṣé wọ́n dẹ̀ ti ta wọ́n sẹ́ndì owó lára ẹ̀ sí wọn ṣé ẹni tó bímọ kọ́ bàbá sọ pé ọmọ tán bí síbẹ̀ yẹn ni wọ́n ta mọ́tò yẹn náà fi tọ́jú ṣé kò ní life insurance lọ́hùn ẹ mọ̀ iye tó bá fi life insurance ẹ mọ̀ pé wọ́n ń pa èèyàn torí life insurance. nígbà tí wọ́n dúpọ̀ wọn àwọn nìkan ló dúwà. ṣé ìyàwó yẹn tó bá jẹ́ ìyàwó ẹ̀ tí Doyin ní ìyàwó ẹ̀ ni ṣé kò ṣe tẹ̀lé wọn wá. ó ní àwọn pẹ́rẹ́ǹtì rẹ̀ tó tẹ̀lé. kí ló dé tó mọ tó bá jẹ́ pé ìyàwó ẹ̀ ni. ìyàwó náà pẹ́rẹ́ǹtì bẹ́ẹ̀ yẹn sọ pé ọkàn àwọn ò balẹ̀ pé kò di Nàìjíríà ìmọ̀ ìlú tó tẹ̀lé kú wa torí wọ́n ní gẹ̀ẹ́rẹ́ rẹ̀ sì pé ó fẹ́ lọ mọ àwọn ẹbí ẹ̀ àwọn ìyá àti bàbá ẹ̀. kí ló dé ṣebí ọmọ yẹn South Africa ó ní passport ẹ máa gbọ́ kò lè wá sí Nàìjíríà láìsí gbà yẹn kò ṣe bá délé ṣe ìwé ìlú kí délé níwèé kí délé dẹ̀ ní òṣèbá òní passport tó lè wọ Nàìjíríà òní South Africa passport go to anyone ó wọ many country free of charge kò ṣe gbé ṣe ìwé fún délé kó gbé wá sí Nàìjíríà délé ò níwèé tó fi kú kí ló dé tí ò wálé. wọ́n fẹ́ wálé náà ní ọdún yẹn ní ọdún tó kú yẹn wọ́n fẹ́ wálé ní ọ̀sán wọ́n fẹ́ wálé ní. ọdún yẹn ló wá kú. wọ́n fẹ́ wálé ní. ṣé wọ́n gbé passport ẹ̀ tẹ̀lé wá ńgbà tó bọ̀. ṣé nígbà tí. iná gbòkú ẹ̀ wá. àbí àwọn ò lọ ìgbà yìí wọ́n àti Doyin ló lọ pàdé òkú ní. òkú ẹ bèrè passport ẹ̀ tó bá níwèé wọ́n gba wọn pass TC náà máa fi gbé wálé TC cargo something náà fi gbé kọ́ jẹ́ kó rí passport ẹ̀ tó bá ní passport ẹ̀ ń sìn àwọn nǹkan tó yẹ kí ẹ ṣe mí ò sọ ṣé ọmọ ló bí fún àbọ̀ ṣe wedding legally ṣé ó ṣe wedding legally ni kò wed legally kò wed so nísìn mọ́tò tí olówó ló níbẹ̀ ṣé ó tà lára òkè mọ́tò kan ẹ fún parent ẹ̀ kan fi jẹun ṣé ó ṣe bẹ́ẹ̀ fún wọn. Doyin yóò máa bá sọ bẹ́ẹ̀ mọ̀ bóyá Doyin gbowó ni ó ń bá sọ̀rọ̀ ó lóun máa ń bá sọ̀rọ̀ ó tiẹ̀ sọ ó ló sọ pé ó máa wá ní June 2 years ago tí mo pè é ó ló sọ pé ó máa wá ní June
ó ní yóò sọ pé lady yẹn máa ya ṣe Mary àbí kí ló ń jẹ́ ó ló sọ pé ó máa wá ní June kí lẹ gbé Ṣándé bóyá Mary àbí Mary ló jẹ́ ní àbí Esther ó kọ Christian yẹn ṣá ló ń jẹ́ anyway but mo dúpẹ́ pé nígbà tí mo máa wá nígbà yẹn lọ́hùn mo rí yín ọmọ yìí ó wà ní bébí ẹ wà ní ẹgbẹ́ ẹsẹ̀ gbé dání báyìí ó wà láyé ó wà ní kókó tí mo wá ojú ní dádì ṣe ju kọ́kọ́rọ́ sí mi ayé ọ̀lọ́ ọ̀gbàtà dọ́yìntàn ayé ọ̀là tádé ọ̀là ń bẹ̀ wọ́n títí pé àti kó tẹ̀ má bọ́mọ wọn ní kò sí nǹkan táwọn fẹ́ gbọ́ ń bẹ̀ wọn náà ṣe wà ní gbogbo nǹkan táwọn fẹ́ gbà náà ni pé kó mú kọ́kọ́rọ́ mọ́tò wá kọ́kọ́rọ́ mọ́tò nìkan náà gbà jẹ́ wọ́n sọ ó láwọn ò need anything from me ẹ jẹ́ kí àwọn ọ̀tá àwọn kan tó ń brainwash yín wọ́n máa jẹ́ kí àwọn ọ̀rẹ́ yín kan di ọ̀tá yín mi ò sọ pé mo fọ́n Délé ti kú bọ̀ tí Ọlọ́run ò ní gba orúkọ Délé lórúkọ ní lọ́wọ́ mi láíláí torí ọmọ ìlélẹ̀ Adébọ̀wálé ni ọtí tó bá má rí ló máa change ní Adébọ̀wálé ni. So orúkọ ọkọ ẹ ìyẹn bó ṣe jẹ́ so Ọlọ́run ò ní gba orúkọ yẹn ní ọwọ́ mi báyìí kò dẹ̀ ní gbà lọ́wọ́ mi láíláí kò sí kankan tó máa ṣe aburú òní sọmọ mi kò ní ẹni bá ta ọfà náà máa forí ara ẹ̀ gbé ní lágbára Kristi ọjọ́ tí bàbá ẹ̀yẹ kó lò láì tí ò lò mọ́ Ọlọ́run máa fi kún òun fún fóun ẹni bá porí ẹ̀ níbi àtàbí tí bá porí ọmọ ọlọ́mọ níbi ẹni bá porí ọmọ mi níbi tó wá porí Adébùkọ́lá Sarah tó Olúwa méje Jésù tó fún mi níbi ẹni bá porí Olúwaṣèyí fún mi níbi ẹni tó bá porí Olúwarẹ̀mílẹ́kún mi níbi tọ́lọ̀ fi ọmọ tó lúwa fẹ̀rẹ̀ mi lẹ́kún ẹni bá porí ẹ̀ níbi bí máa ba ni ẹni yẹn máa wọlẹ̀ ní ìgbòho ló máa kú yẹn nípa ọmọ òní sin ẹni náà bó ṣe máa jẹ́ ni lágbára Kristi àdàbí tí máa porí ọmọ ọlọ́mọ níbi so mo ibi bẹ̀ yẹn a ní láti lọ rí ẹjọ́ máa tẹ̀lé wa torí pé ṣẹ́jà rí pé mọ́tò Lagos State mo gbé wa ẹ̀ láyún kinní kan ẹ̀ rí pé rẹ́ǹtì ká ni kì í ṣe mọ́tò mi. nǹkan tó wá ṣẹlẹ̀ ní pé mo wá bí sí báyìí bóyá tó bá di after àléyá because mo fẹ́ travel. èmi nílé wa máa lọ káàkiri mi báyìí ṣe bí ẹlòmíì mọ bẹ̀ yẹn ẹ má jẹ́ kó di after àléyá torí ó dẹ̀ pé ó ní nǹkan kan tó ń ṣe ń bẹ̀ sí ṣe mọ̀ pé ẹnìkan ti bẹ fún mi kó tó di pé mo pè yín ẹnìkan ti bẹ fún mi ẹnìkan wà ní ẹ̀gbẹ́ ńbẹ gbogbo àwọn tó ń ta cement tó máa ń ta tó ṣe blọọkù ńbẹ tẹ́lẹ̀ àwọn èèyàn tó wà ńbẹ wọ́n ti bẹ fún mi wọ́n náà máa ń fi bẹ̀ yẹn dóyin ó máa ń gbé fún àwọn èèyàn ó máa fi rẹ́ǹtì á ní kó kó ẹran lọ sí orí ibi tí wọ́n ti ẹ̀gbẹ́ ẹ̀ sí á ní kó kó ẹran sórí bẹ́ẹ̀rì yẹn bó bá ní nǹkan tó tún fi ṣe kẹ́ran máa lọ tọ̀ sí orí ẹ̀ wọ́n ló fi rẹ́ǹtì kí ni right Doyin láti fi rẹ́ǹtì ìbéèrè ni. Doyin ló ṣe máa fi rẹ́ǹtì. ókè ta ló ń kó ẹran síbẹ̀ tó máa ní kó máa fi tajà. Kí ló máa gbà yín sí nǹkan tí ò ju 20 minutes kò ju tó 20 minutes kò ju 10 minutes lọ tí a kò lè dé bẹ́ẹ̀ ká kàn fi wọ̀n kó lè ṣe fẹ́ẹ̀sì síbẹ̀ kó má lọ wú òkú délé lọ. àti wọ́n ti táìsì ẹ̀ náà àti lóyún òbí táìsì lórí ti. gbé ń ṣe oore tá a béèrè lọ́wọ́ ẹ̀ nìyẹn kọ́lọ́n kó gbà wá lọ́wọ́ ẹ̀ tó ń ṣe ni tó tún bá ní dárò ni inú jìnnà ju ọ̀run lọ àkúrò àti kó lọ́mọdé tá a máa ń gbé lọ sọ́run lóṣùkú ẹ jẹ́ kí lọ́mọ bẹ́ẹ̀ ṣebí èmi mo débẹ̀ mo sọ pé ṣebí èmi ni mo ṣe foundation ṣebí èmi mo ń kọ́ ilé yẹn lọ ṣebí èmi ni mo ń kọ́ lọ ṣebí èmi ni mo ń kọ́ ilé yẹn lọ mo ní wọ́n ti gbé nǹkan lé lórí ẹ̀dẹ̀ ni wọ́n gbé nǹkan lé lórí mo wá lónìí báyìí mo ní wọ́n ti gbé nǹkan lé lórí pé wọ́n ti kọ́ nǹkan sórí ẹ̀ wọ́n ní wọ́n kọ́ nǹkan sórí ẹ̀ tí wọ́n tún délé nísìn kí gbogbo èèyàn lè mọ̀ pé irọ́ ni bóyá kò wọ́n gbé nǹkan sí ẹ jẹ́ kí n lọ síbẹ̀ mo travel where address àti fẹ́ ó ti rán ọmọ sí mi mo fẹ́ lọ ṣe mo sọ fún gẹ́ẹ̀ pé mo travel tí ó bàjẹ́ ti torí dáàdì pápá pẹ̀lú nígan ẹ̀ bá má ti bá mi lé onígan ni mo fẹ́. ẹ̀yin tí mo bá tẹ̀ ń sùn sí ẹ ti kò láì papọ̀. tó sọ fún mi pé òun máa bá kúrò ló máa rán ọmọ sí mi tó ń ṣe. kí lẹ ń ṣe ìyẹn fún sìn tí mo wá síbí báyìí sìn pé ká lè rí tí wọn bá kọ́ nǹkan tó bá jẹ́ tòótọ́ ni pé wọn kọ́ nǹkan sórí ẹ̀. wọn kọ́ kọ̀ọ̀kan lè yẹn dá mi lójú bí àdá gbogbo nǹkan ni mo lè fi kúrò. ok kí ló wà lẹ́gbẹ̀ẹ́ ok sọ fún mi kí ló wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ òsì. fẹ́ǹsì kò sí pẹ̀lú géètì. ok fẹ́ǹsì pẹ̀lú gate gbogbo ibi tí mo rí yẹn mi ò rí bí kankan tí ó jẹ́ wípé àbí Tolúwa ni mi. igbó ti bẹ̀ igbó ti di. mi ò rí bí kankan tí gbó di lẹ́gbẹ̀ẹ́ títì ẹgbẹ́ títì dẹ̀ nílé yẹn ẹgbẹ́ títì báyìí nílé yẹn
ó mo ṣe ń bèèrè lọ́wọ́ yín pé òkè bóyá òkè mi ò gẹ́ẹ̀tì ẹ̀ bóyá tó pé wọ́n ti kọ́lé sí gbogbo surroundings yẹn. wọ́n kọ́lé síbẹ̀ kò sí lé surroundings yẹn fẹ́ǹsì àti géètì nìkan ló wà ń bẹ̀rẹ̀. kò sílé. kò sílé bẹ̀rẹ̀ dádì níjọ́ òjò tá a lọ ẹ̀gọ́ dádì dádì mọ́tò wa ìlà gbé lọ dádì ò mọ̀ bí tá a lọ wọ́n máa àwọn fẹ́ lọ gẹrun ìgbà tá a dé bábà tó máa jọ fọyín sílé àwa sọ dádì mi ìdí dádì ò tẹ̀lé fẹsẹ̀ láti. ẹ gbé mọ́tò yín àsọpá fẹ́ gbé yín ẹ lè gbé mọ́tò yín. èmi ò lè drive mi ò mọ mọ́tò wa. ẹ tá a bá gbé yín sí nínú mọ́tò Lagos State kámẹ́rà wà nínú mọ́tò yẹn kámẹ́rà tó jẹ́ pé níta bá ń ṣe àwọn Lagos State a máa gbọ́ mọ́tò light drive la gbé so everything kò sí nǹkan tó wà yìí dín so that you know so that ẹ máa dẹjọ́ tẹ bá jókòó síwájú nísìnyí báyìí tí bá sọ fún àwọn tó wà lọ́pọ̀sìtì yẹn kí wọ́n sọ fún wọn wọ́n ní kí n sọ fún wọn tí n bá bọ̀ bọ́ tí n bá kàn pé wọ́n lẹ́yìn tí ó jẹ́ pé ọmọ afẹ́ lẹ́jí ni wọ́n jẹ́ sí dádì tí mi ò sọ fún dádì àbí tí mi ò sọ fẹ́yìn it's not good as well because kò ṣe bàbá kan àti ìyá kan ló bí wọn. so èèyàn ò dẹ̀ kì í súnmọ́ yàn jù náà ni kó súnmọ́ yàn jù sọ̀rùn èèyàn lọ. torí náà wàá mọ̀ nípa lẹ̀ yẹn. wọn ò lè bóyá wọ́n lè mọ̀ nípa ẹ̀ nígbà tí. kódà ó fẹ́ mọ̀ nípa ìgbọ̀njú Adédoyin lọ torí pé nígbà tí bùrá Délé wà láyé tí wọ́n máa ń béèrè nípa ilẹ̀ yẹn pé dáàdì ṣe wọn gbà ṣé kò sí nǹkan tó tán pa ẹ̀ dáàdì ní rárá bùrá Délé máa ń béèrè lọ dáàdì bẹ́ẹ̀ dáàdì máa béèrè lọ dáàdì pé. ṣé rí bẹ̀ yẹn ń sí ẹ mọ̀ nǹkan tí a fẹ́ ṣe sí ẹ mọ̀ nǹkan tó wù mí ẹni sùúrù ẹni sùúrù nǹkan tí ẹ gbọ́ nǹkan tó tí mo fẹ́ ṣe ń bẹ̀ ni pé I want to do mo fẹ́ ṣe fẹ́ẹ̀sì sí adẹ̀fẹ́ ibi tí wọ́n ti délé sí yẹn délé inú gbó ni wọ́n gbé sí yẹn tó bá jẹ́ pé ẹni gbó sì wò bó bẹ̀ ẹ jẹ́ ká rí so that àwọn lè ṣe bí mi ò tí mo bá ṣe kankan bẹ̀ ẹ ṣáà máa rí mi lè ṣe nǹkankan mi ò lè ṣe nǹkankan láti hidden I'm not an hidden person golden fish ni mi ò síbi tí mo fẹ́ hide sí. mi ní kẹ́ wọlé wà láìtàlá ìyẹn kò dúró sójú awágbó ò ní wọlé. àwọn ọkùnrin dédé tàjọjọ lọ àwọn ló gun bẹ̀ lọ́rọ̀ ń wá bẹ́rì yẹn lọ ń wá. yes ṣé rí gbogbo bẹ́rì yẹn àti ilẹ̀ yẹn wọ́n fẹ́ kàfẹ́ pẹ̀lú ẹ̀ ṣó ti yẹ yín kan tá a fẹ́ ṣe nìyẹn kò dẹ̀ sí wọn dẹ̀ ṣòyò òṣàlódò kí làbẹ̀làbẹ̀ má mọ̀ mo fẹ́ lọ ṣé kí wọ́n fẹ́ ṣe sí ṣé ló fẹ́ wọ́n fẹ́ ta ni àbí mo wá sunkún pé wọ́n fẹ́ ta ilẹ̀ èlò náà fẹ́ ta ààyò bọ̀ tẹ́bí ò ní pa wá láyé ṣó ti yẹ yín mẹ́yẹn ebi ò dẹ̀ ní pa wá mi ìpúrọ́ fún yín o tíkẹ́ẹ̀tì àfi wá sí orílẹ̀-èdè Nàìjíríà àwa méjèèjì is 9.something million so tó bá máa ra lẹ̀ yẹn gan bóyá náà máa ra ṣìrà abẹ́ yẹn iye tá a rà nígbà yẹn ilẹ̀ bẹ̀ wọ́n ló ti wọ́n náà bọ̀ jẹ́ kọ́ ni mo sọ kẹ́ẹ̀kan lè mọ̀ ní pé 9.something la fi ra tíkẹ́ẹ̀tì àfi wá sí Nàìjíríà a dẹ̀ wà ní ọjọ́ tí mo ti dé hòtẹ́ẹ̀lì ni mo ń gbé látọjọ́ tí mo ti dé pẹ̀lú ọmọ mi àti ná owó náà ni ní ìsọpá lówó ṣó ti yé yín torí wọ́n lè sọ pé ẹ má lọ fi wọ́n ó bẹ̀ ta ni kò sẹ́nibọ̀dì bàbá go ní ráìtì láti sọ pé torí ilẹ̀ owó mi ni mo sọ fún yín authoritatively délé gbogbo àtọ́ ń sọ̀rọ̀ yẹn délé kò lè máa sọ oríṣiríṣi nǹkan ṣó ti yé yín torí pé tí èèyàn méjì bá ti ń jà tó bá ti fẹ́ra wọn rí oríṣiríṣi nǹkan náà máa ń sọ fúnra wọn àjàjà kó lọ jẹ́ pé ẹnì kejì yẹn kò sọ̀rọ̀ tán dẹ̀ wò pé ńgbà yẹn wọ́n gbé ogun tì mí àwọn tó dẹ̀ sọ pé wọ́n lọ́ọ̀fù délé gan àwọn tó náà lọ́ọ̀fù délé wọn ò lọ́ọ̀fù ẹ̀ they love nobody ojú la rí ọ̀rẹ́ ò dénú. So ẹ jẹ́ ká lọ rí bẹ́ẹ̀ sìn káwọn èèyàn lè sọ pé òkè o wọn ò dẹ ìbá wà nínú gbó ṣe bí ọ̀nkú yẹn wà ń bẹ̀ tá bá fẹ́ ṣe fẹ́ǹsì àdẹ̀bẹ̀ lọ́wọ́ ṣe báwọn náà máa ń ṣe géètì àdẹ̀bẹ̀ kọ́ bá ṣe fẹ́ǹsì kọ́ bá fi géètì sí o so that wọn ò ní máa lọ kó ẹran lóyún ò ní lọ máa kó ẹran kó lọ máa kó fún kó máa lọ háyà bẹ̀ fáwọn èèyàn kó máa fi tẹran kó máa fi rẹ́ǹtì wọ́n sọ fún mi wọ́n náà tẹran bẹ̀ bó ẹ jẹ́ sọ fún yín mo lè fi àwọn ibẹ̀ yẹn mo lè fi wọ̀nyí mo ti bẹ Oníkòyí mo bẹ àwọn èèyàn ní Ẹ̀pẹ́ mo pè ọ̀kọ́ lọ síbẹ̀ I don't want to call those words because mi lè wá sí Ẹ̀pẹ́ kí n ṣe wá lọ máa pe àlejò kí n má lè wá sí bàbá Délé mi ṣe nǹkan burúkú síbí gbogbo ìtàwé èèyàn kan sọ wọn kàn sọ tí wọn because ẹlòmíì bá ti rò pé a máa rò pé kò sí irú wọn irú Ọlọ́run ni ò sí irú ẹ̀dá pọ̀ láyé mi ṣe burúkú fún wọn bọ́ ṣe wà yẹn mi jẹ wọn lọ́wọ́ àwọn ló jẹ mí lọ́wọ́ wọn ò dé lọ lé wa ní kó sọ pé wọn kójú lọ bẹ̀rẹ̀ èmi ni máa ń kó nǹkan wá bí so wọn ò kó nǹkan kan. nígbà tí wọ́n ṣe àwọn wọn kó kọ̀ lọ lé wọn ò gbà kan lé yín. kí ni wọ́n gbà káàtù nìkan la lọ wọn kó nǹkan wọn ṣe ẹni tí wọn lọ lé wa. ọ̀dàdé lè gbé ráìsì délé yín. wà láìtàláì tó bá gbé ráìsì
tó bá lọ ṣe tí àwọn family tó bá lọ sílé wa rí fún engagement kọ́lọ̀ ń ṣèdájọ́ fún mi wọ́n lọ. níbo náà lọ kọ́ máa wà láyín mo kàn ń sọ fún yín ṣe bẹ́ẹ̀ bèrè ní àwọn òde wọn ṣe wọ́n jẹ́rẹ́ ẹ̀sùn wọn yó wọ́n mọ̀ ń kù mí kan tó jẹ́ Mr. Jagunna ń bẹ̀rẹ̀ wọn náà jọjọ ṣiṣẹ́ ní kinní so nobody collected anything from me yeah gbogbo country come ṣé àwọn ọmọ gbogbo kan táwọn ẹ̀ máa ń sọ pa wọn ni bọ̀dá Bọ́lá Gbábíjọ yẹn ṣe bá búrò wọn ni bọ̀dá Bọ́lá Gbábíjọ ṣé àwọn ẹgbẹ́ délé ń báyìí ó máa wá nígbà tí ṣe ó máa wá sí Nàìjíríà tó máa dọ́dọ̀ bọ̀dá Gbábíjọ tó ń dọ́dọ̀ wọn gbogbo àwọn ṣé ẹlẹ́jẹ̀ ń sọ kọ̀ọ̀kan fún yín àwọn tẹ bá rè pọ̀ rẹ ni wọ́n lẹ́jẹ́ pẹ̀lú tẹ́jẹ́ family àwọn kọ̀ọ̀kan ló ń bá ti yín jẹ́ kí wọ́n bọ̀dá Bọ́lá Gbábíjọ wọ́n ti lọ sí sẹ́yìn wọ́n ti lọ sílẹ̀ kó sọ fún wọn lọ lẹ́kọ̀ọ́ wọn làbújá tí bá purọ́ mọ́ wọn bọ̀dá Bọ́lá yẹn ó máa ń sọ̀rọ̀ oríṣiríṣi fún mi nípa wọn wọ́n ti mọ bọ̀dá Bọ́lá kí n tó mọ̀ wọn náà bọ̀dá Bọ́lá tó ń tòsí mi tí délé máa wá sọ́dọ̀ wọn tó máa sọ̀rọ̀ délé máa wá sí ẹ̀pẹ́ tí bá purọ́ mọ́ ó ti kú lẹ́nu ó dàbójú mẹ́rin tí ò bá dọ́dọ̀ wọn rí tó máa ní kó wá sponsor wọn àwọn fẹ́ lọ sí pápá tí ò lè ní dẹ́pẹ́ mi bá ọ̀tá yín lè má máa fi sọ̀rọ̀ èmi ní princess tọ̀tá ní àbí ẹ̀ mọ anything àwọn máfíà tó ń bá yín powèrè ẹ̀ mọ́ ẹ jẹ́ torí Ọlọ́run mo fẹ́ mọ bẹ̀yẹn tó dúró ọmọ mi so that ṣe mọ̀ pé nísìnyí báyìí ní ibi tí Nàìjíríà dé lónìí a gbọ́dọ̀ mọ oríṣi ìran tó ní kálukú ti wá wọ́n lè sọ pé bíbá iná sí sí ọmọ Ìkàrẹ́ lèmi sí princess wọ́n mọ̀ bí wọ́n dé lèmi wọ́n mọ èèyàn pẹ̀lú mi Ìkàrẹ́ Àkókó ọmọ ọba Ìkàrẹ́ ni mi princess of Ìkàrẹ́ Àkókó wọ́n mọ prince prince náà tí wọ́n ló kún yẹn Ajagunna wọ́n mọ̀ pé prince ni so I'm from Ìkàrẹ́ Àkókó so wọ́n mọ̀ pé ibi tí bàbá Bùkọ́lá bí tó ń sin sí rèé o so kẹ má rè pé ó fẹ́ ta ni kò ní dáa fún mi ò boast o mi ò lówó ṣùgbọ́n mi mo lẹ́jẹ̀ lọ́rùn so ti yẹn ẹ̀jẹ̀ mi dẹ̀ ju owó lọ ó dẹ̀ ju gbogbo ragbaragba yẹn lọ a fẹ́ mọ bẹ̀ ilẹ̀ tí gbogbo wọn ń jà yẹn wọ́jọ́ tá fẹ́ lọ ṣe bẹ̀ yẹn délé ní kí n má sọ fún dádì nítorí pé ó ní má sọ fún wọn ẹ jẹ́ ká lọ síbẹ̀ sẹ́ ẹ jẹ́ kí n kàn rí bàbá yẹn ń ṣe gate a lè sọ fún wọn pé kàn ṣe gate kan bá fẹ́ǹsì nǹkan ta ní kan tá fẹ́ ṣe nìyẹn wọ́n ń ṣe òṣàlódà kiri gbogbo ìwé rẹ̀ yẹn wà lọ́wọ́ mi téèyàn bá tà mo lè gbé lọ sí FCC gbogbo ìwé ló wà lọ́wọ́ mi kì í ṣe rọ́ ẹgbẹ́ jáde tó bá wà lọ́wọ́ dádì ẹgbẹ́ jáde tó bá wà lọ́wọ́ délé èyí tí mo fílẹ̀ fún bàbá ń jọ yẹn tó ń sọ fún mi pé kíní mo fẹ́ develop ẹ̀ ní ìgbà tí mo parí ilé mi kan lẹ́kọ̀ọ́ mo fẹ́ develop ẹ̀ ní tó bá tó mo develop ẹ̀ nígbà tí wọ́n wú kàkàkà sí mi lọ́rùn ó possible ṣé tó bá ti kọ wọn ò ní lè gbà tó bá tẹ̀ máa wo wọn sọ fún ọ pé wọ́n fẹ́ wo bọ́n ní gbogbo pàyẹ́ báyìí wọ́n máa dúró ní bí pé bóyá wọ́n rẹ́ nìkan tó fẹ́ bí pé kíní mo kò fi sílẹ̀ fún wọn níjọ́ yẹn mo gbà níjọ́ yẹn mo fẹ́ lọ ṣe nì òun kọ́ ni wọ́n sọ pé wọ́n ti gba gbogbo ẹ̀yìn no problem. ẹ jẹ́ ká tún lọ wọlé yìí ká ba lè mọ rírì bàbá Bùkọ́lá tó bá wá sí Nàìjíríà ó ti ẹyin á lè sọ pé ibi tó ń fi bàbá òun sí òun náà á lè wà boast kò ń ṣọmọ àlè náà Sarah ò kí ń ṣọmọ àlè náà Sarah tó ń jẹ́ yẹn Sarah tó ń jẹ́ tẹ̀ bá mọ̀ ibi tí mo pọ́n wọn lédè mo mọ̀ pé ti sọ fún wọn kó má sọ̀rọ̀ torí pé blogger ni mí no problem ẹ ti sọ no ẹ̀yin ẹ ti coach wọn pé kó má sọ mí ìdẹ̀mọ́ ẹ tó coach wọn ìyàwó wọn lẹ jẹ́ náà ẹ lè coach wọn you can coach him it's not the problem it's not a problem when you coach him it's not a problem. báwo ni mo ṣe máa ní pé kó má sọ̀rọ̀ láàárọ̀ gbà tẹ̀gbà ṣé láàárọ̀ lè gbàgbé ṣé láàárọ̀ ìyá àárọ̀ ìyá èmi máa ń gbé fún ìfọ̀n ṣọ́ọ̀bù tọ́ọ̀bù ni mo wà náà ẹ jẹ́ ká rí so that wọ́n lè a lè sọ fún wọn kàn ṣe face kàn ṣe kíní sí ìgbà tí ẹ jẹ́ ká rí èmi ò lè ṣe nǹkan kan kí anybody má mọ̀ àbí kọ́kàn fi sílẹ̀ sínú gbóyè gẹ́gẹ́ kọ́kàn bọ́ síbẹ̀ nísìnyí kó sọ pé ilẹ̀ yẹn o ẹbí nǹkan ló wà ń bẹ̀ o ẹ rà o ìyẹn lọ fẹ́ ṣe. èèyàn kan ti yọjú ní áfítàgbà tí bọ́dà délé kú tó lóhùn ló ní tí dáàdì sọ pé kó lọ kó gbogbo wéré wá ìwé tó fi níyẹn kó lọ kó gbogbo wéré pé àwọn ló ní ọmọ ayédè tíjọ́ ló ń pè pé olókọ títí lè torí ẹ̀ láti lọ sílẹ̀ nígbà tó débi lẹ́wọ́ wọ́n ti sìnkú ti dára ìrọ̀rùn pa tó nílẹ̀ tó kú yẹn olóníbẹ̀ dáàdì sọ pé kó pàdé ní kóòtù. ara nǹkan tí mò ń sọ fún yín nìyẹn. mo ní kó pàdé ní kóòtù ẹni yẹn dáàdì wá sọ wípé ní ẹni tó wà ní yóò padà pàdélé ẹni yóò padà wá mọ́. ṣé ẹ ti gbọ́ ọjọ́ tí mo ní ẹmọ kan ọjọ́ kan tí mo ní kọ́ lọ bá mi wò ó ńbẹ̀ yẹn wọ́n náà kọ èèyàn síbẹ̀ àmì wọ́n náà kọ fọ̀ sẹ́ẹ̀ síbẹ̀ mo ní ta lọ mo sọ mo ní ta mo ọjọ́ ìdìbò pé dóyin ọjọ́ ìdìbò pé dóyin lẹ́nu àti pẹ́ ẹ̀gbọ́n lónìí kinní kan bọ́jọ́ òun ló sọ pé kọ́ lọ sọ bẹ́ẹ̀ nǹkan. àwọn adáni débẹ̀
àjọ lọ ní dáàdì lọ wú pákó yẹn wèrè yẹn sọ̀rọ̀. Okay, báwo lẹ ṣe mọ̀? Doyin ló sọ fún yín àbí? A rí ni akọjá. Èmi mo sọ online now. A rí ni akọjá wa kọjá ńbẹ̀ ni. A lọ sí Igbóoyè lọ́dọ̀ rẹ̀ dájì kan la lọ wò. Táwa mo ní dájì wá ibi ilẹ̀ bọ̀dá délé tó sọ wọn ló máa gbé sábọ̀bì jáde sábọ̀bì lọ́dà bá ṣe páàkì nìyẹn. Àwa sọ̀dá wa cross. Ìgbà tí mo bẹ̀rẹ̀ ní surroundings ẹ jẹ́ ká lọ time lọ mi ìfẹ́ rìn lóru. Ìgbà tí mo débẹ̀ àwọn kan tó ń ṣe blọọkù mẹ́ẹ̀ mo ní ibi tó ń ṣe èèyàn tí ó ní ẹ kò yẹ kó rí bẹ́ẹ̀ torí mo sọ fún yín sẹ́ jẹ́ ká lọ síbẹ̀ pé mo fẹ́ kí gbogbo ayé rí àìbẹ̀ yẹn o tí gbogbo ayé bá ti fojú rí kò sí ìyálàjà ẹni tó lè ta bẹ́ẹ̀ ni mo sọ kò sí bóyá wọ́n ti ẹ jẹ́ ká débẹ̀ náà mi èmi kò tí gbà yín gbọ́ ṣé mo pẹ́ ń sọ story fún mi sìn ẹ jẹ́ ká débẹ̀ so sin is believing I want to see that ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká tètè lọ Bọ́lá má tún ṣáyà lẹ̀ síta ń bí báyìí má yẹ káwọn àwọn ilé mi yẹ kí wọ́n rí mi pé mo borí ni nísìn. àwọn kú yẹn ń kọ́ wọn ò ṣe lo 10 minutes sísí látẹ̀kọ́ àmọ́ àti lọ àti dé ṣé ẹjọ́ ṣé wọ́n fẹ́ ráìsì yìí àbí ká máa gbé lọ a gbé wá fún wọn ni o kẹ́dẹ̀ bù fún àwọn tó wà ń bẹ̀ ṣé a fẹ́ àbí ká máa gbé lọ. No mo bèrè ní kó má dà pé ẹ mọ̀ pé kò dáa kéèyàn máa kó má dà pé bóyá ṣe wá bribe yín àbí kó má dà pé wá bribe yín ètò àṣẹ léṣì gan náà kò yọ nǹkankan àbí èlò ni ṣó máa ọmọ South Africa ṣó dẹ̀ máa ń fún yín ráìsì ṣó máa ń fún yín lóúnjẹ gbogbo nǹkan tó gbà lọ́hùn yẹn ṣó lè wọ́n ló fẹ́ wálé pọ́ àwọn ìyá ẹ̀ sọ pé kò lè wá náà jẹ́ pẹ́rù ń bà. Wọ́n bá ní orí fọwọ́ ìgbẹ́jọ́ fún wọn ní ìlú ìfẹ́fàlà ẹjẹ́ tó pè é sọ fún un lórí ẹ̀mí ṣe dáàbò. I mean, Sarah is here. It's more than 18 years. So no, ṣé Doyin ló máa pàṣẹ. Doyin has no right tó bá jẹ́ níbi tí ní ayé níbi tójú láde kí Doyin òun kì í ṣọmọdé lè Doyin ò dẹ̀ mọ́ Doyin ò kì í ṣọmọdé ló jẹ́ àbúrò ẹ̀ ó lè sọ̀rọ̀ nípa ogún ọkọ ẹ̀ kò lè sọ̀rọ̀ nípa nǹkan tó bì lọ́sọ̀ èmi ọmọ yẹ ọmọ tó jókòó nǹkan ọmọ tó jókòó ti kọjá 18 years ara nǹkan tẹ́ máa fi kọ́ sí problem náà ní Nàìjíríà nìyẹn ọmọ tó jókòó nǹkan who is Doyin Doyin is nobody Doyin is nobody. Go me it's not my business. Kò ṣe property Doyin. Àbọ̀ sọ pé ilẹ̀ bàbá ni. Ṣé wọ́n sọ pé ogún tó pín fún Délé ni mo wá bèrè ni. Ilẹ̀ bàbá kọ́ náà. Ilẹ̀ bàbá kọ́ náà. So kí wá ní rights wọn lórí ẹ̀. Pé kó bóyá kẹ́ tẹ̀lé mi lọ. Ìwà pè mí ní ìmọ̀ time lójú mi kò yé mi tó 5 kẹ̀lá wà mo ti fẹ́ dáná. Okay. Mo lọ that dress and wọ́n béèrè lọ́mọ kò tí ì wà. So ẹ̀yin lẹ sọ pé kí dáàdì má sọ̀rọ̀ anyway. Mo ti wá mo dẹ̀ ti wá mo ti kojú abẹ́ǹkò ṣé ẹ̀yin ẹ lọ bẹ̀ àbí? Ẹ lọ àbí? Ẹ lọ. But ilẹ̀ tí mo wá bèèrè lọ dáàdì mi wọ́n sọ pé gbogbo ẹ̀ pátápátá lẹ́yìn náà sọ fún mi pé wọ́n náà ti gba gbogbo ilẹ̀ dáàdì àti ilẹ̀ tiwa náà àbí bẹ́ẹ̀ kọ́? Tolu, stand up. So ẹ lọ àbí? Mi ráyè kí máa rìn sẹ́pẹ̀. Ibo ni ṣé o tó 10 minutes ibi tá lọ? Kò tó 10 minutes now. Ṣé bí Yaba Tech tí mo ní Yaba Tech mi báyìí. Hello Adédoyin. Mọ́mí Princess sì wà níbí báyìí. Ṣé náà ló fẹ́ mọ́ bí tó ti bàbá òun sí? Mo dẹ̀ sọ pé yàtọ̀ sàfá pé mo ń ṣerun lọ́wọ́. Tó dẹ̀ mo ṣe ní pé kí n pè é o. Ṣé làárẹ̀ o? Ṣé kó mu lọ kí wọ́n yẹ̀ wọ́n bá mi bá mu lọ kọ́ lọ fi hàn o? Ẹ ti gbọ́n sí i. Ok. Máa gbé inú bàbá ní kókó mi lọ kọ́ lọ fi hàn. Ṣé àwọn bẹ̀rẹ̀ jẹ́ fún mi? Kò nídìí. Kò nídìí omi ò tún fẹ́ bó ṣe bá Délé sọ títí ó fi kú yẹn. Ó kó fi yọ ọmọ mi sílẹ̀. Ó jẹ́ sọ̀rọ̀ jàre.
Nobody must insult me. Nobody must insult me. Anybody that insults me is your enemy. Ẹ jẹ́ kó máa gbọ́rọ̀ jàre. Sọ̀rọ̀. It's not my fault. It's not my fault. You have nothing to offer. Please get out. Fuck off. Fuck off. You have nothing to offer. Fuck off. You have nothing to offer, idiot. Ó já jàre Sarah, bá tiẹ̀ sọ̀rọ̀ jàre mọ́ dáhùn. Wá mọ́ mi ẹ sọ̀rọ̀ mọ́ dáhùn. Olórí burúkú ni ẹ, olórí burúkú. Olórí burúkú. Ibi báyìí ni wọ́n ti sọ fún ẹ pé àjẹ́ ó ní ọdún tó fi declare as àjẹ́. Tí Délé ń sanwó tí mò ń sanwó. Wọ́n ti sọ ipò máa padà lẹ́jọ́ olórí burúkú olóṣì. Ọmọ àlè. Mo wà mí báyìí láti ẹ̀kọ́ ṣé ò lè máa bọ̀ láti ìbẹ̀jù mélòó ló jẹ́ síbí. Olórí burúkú. Who are you to be telling us ilẹ̀ tẹ́mi kọ́kọ́ wá sọ pé ìwọ ló fẹ́ jàbá lórí abó ya wèrè. Olórí burúkú ọkọ tiẹ̀ tó zero safety ó kò rálẹ̀ kò kọ́lé náà lọ́dún méjì lé ọkọ pẹ̀lú gbogbo ìyà tí wọ́n fi jẹ mí bí mo lo 12 good years kò ní yẹ ò ní jèrè mo ti ta mọ́tò kí tó mọ̀ ìyá yín náà kí tó mọ̀ ìyá láìjà yín abẹ́ ìyá wèrè ni ọmọ màá ní mo máa rò mọ́ yín. Ṣé tí bá sọ̀rọ̀ kílẹ̀ tí bá fẹ́ sọ̀rọ̀ ṣe fẹ́ nà mí ni. Ẹ má ẹ lè nà mí náà. Ẹ jọ nítorí ọlọ́pàá tẹ kọ́tẹ̀ bá tẹ má lẹ bèrè lọ́wọ́ Dóyin kó tó di pé mo lọ fi ibi tí wọ́n ti bàbá ọmọ mi sí kó tó wọn. Kò ní dábọ̀ ọmọ ìyáwó èrè tó bá tó máa ń pààyàn kò ní dábọ̀ ọmọ lórí burúkú ọmọ ìyáwó èrè wo nìyẹn. Nílùú òyìnbó be careful be careful be careful be careful. Ẹ lọ wá wá ẹ lọ wá wá. Ẹ tó bẹ́ẹ̀. Adélé sì mi ò mọ rí ọmọ yìí ni mo rò mo gbogbo owó tẹ́ kí bàbá rẹ̀ kó fún mi tí wọ́n jẹ́ kó fún mi tó fi bá mi máa mú báyìí o. Ẹ̀yin tó jẹ́ pé wọ́n fẹ́ mọ nọ́mbà bàbá lórí ẹlẹ́mọ̀ account number ẹ̀yin gan pàápàá Ọlọ́run má ṣe yín lọ́mọ South Africa ọmọ South Africa tó pọ́n pààyàn torí ogún ẹ̀ tí mọ̀ kankan. Tẹ́ bá lọ́ọ̀bù bàbá ṣe ní mọ nọ́mbà wọn ni tẹ́ bá lọ́ọ̀bù ẹ̀ ní mọ nọ́mbà wọn lórí òun kọ́ lẹ fẹ́ lọ ṣọdún yẹn ṣẹ́yìn àti wọn lẹ́jọ́ ń lọ tẹ́ bá lọ ní boyfriend ibi tẹ́ ń lọ náà sùn kó máa pa boyfriend yẹn ni. Sorry ó yá kó fún wa lẹ́yìn tó máa bá wa lọ nísinsìnyí. Sorry my brother. Yeah. Adédò yóò ṣe máa bọ̀ bó jẹ́ mi ni ọmọ ọkọ fúnra máa sáré bọ̀ ni ó yá wèrè ni àwọn olórí burúkú ó lóun Dóyin ìwọ tó yẹ pé dàkóró ni ẹ. Ẹ pẹ̀lẹ́ jàre ṣẹ́rin kan fún wọn ráìsì mẹ́rin tẹ ìṣẹ́jú mélòó ní sí tẹ máa wọ mọ́tò tá máa ti dé mọ́tò yóò ní wọ́n ló ti jáde ó yẹ change aṣọ kẹ́ jẹ́ ká lọ ẹ lọ change aṣọ. bá mi mú pẹ̀fíìmù kan fún máa yẹ kó máa fi para orú ti mú wọn gbogbo àwọn èèyàn tá a bá pàdé ní Nàìjíríà ìtọ́ bá ti lóró náà báwọn máa ń rùn hàn mi ìyàwó bàbá mi ìyàwó bàbá Bukola ìyá tó bá grandpa bàbá Bukola and the woman she is a pretty woman but wọ́n ti yóò bá ti ṣé bí pẹ̀fíìmù kan wà mẹ́rin who is this ibo ló ti rí ọwọ́ wọn ló ti rí eléyìí àbí ṣé wọlé eléyìí ó ṣiṣẹ́ nu pẹlẹbẹ are you sure you are the one ó ṣọ́ pé kì í ṣe Doyin náà lọ́wọ́ yà síbẹ̀ yẹn tó ṣẹnu pẹlẹbẹ ó máa bú mi ó bá bú mi báyìí tó wá bá mi fèsì òfin bú mi afórí ẹ̀ dànù máa ń nù ẹ̀ bàjẹ́. ní Nàìjíríà wọ́n máa sọ fún ẹ pé
àwọn kan family kan tí ò bá ẹ ṣiṣẹ́ àwọn kan tí ò bá ẹ ṣe nǹkan àwọn náà máa pẹ́ pàṣẹ ṣé tí bá fẹ́ pàṣẹ yẹn á tún wá jẹ́ blogger ni mí and if that blogger is not working for me some area he's working here he's going to work for me some things. ọmọ Nàìjíríà ni oníkálukú ilé bàbá bàbá ẹ̀ lélẹ̀ ilé bàbá bàbá ẹ̀ lélẹ̀ ibi tó wọn ò dẹ̀ sí bàbá ẹ̀ sí ilé bàbá bàbá ẹ̀ ibi tó ń sí sí so that we can do something you know anytime we want to give flower tá bá wá sí Nigeria yes. Ẹ jọ̀ọ́ bó láti lè rí nǹkan tó tutù ládùúgbò yìí kó tutù ó yá máa bọ̀ give me perfume sorry I will put 5,000 for you too but don't be annoyed you can see me just shouting I did tell you the what happened you understand but when we are going I will tell you everything. That's the father of my baby. We lost him for some. Do you hear what when we are discussing? Did you hear anything? No. You don't listen to us. Okay, you don't understand our language. Okay, Tomondola. I don't even know you are. You see, I like you because you are an Hausa person. God bless you. Wallahi, I like Hausa. Hausa okay for being interested to do it. I like Hausa people. Senude aiki Senude zuwa yaya jiki yaya yara it's hot ó yẹ má bọ̀ má já yín lẹ̀ of course ẹ má worry ibi báyìí la máa gbà padà a máa gbé yín bọ́lẹ̀ ẹ wọlé síwájú ẹ jókòó síwájú. ó sórí rí ọmọ. thank you. Sarah ní pé mi lọ lóyìnbó mo ń lọ báyìí ohun Sarah Nàìjíríà. tá bá tẹ̀ fẹ́ gbéyàn lọ lóyìnbó kì í ṣe yìí ọmọ kékeré la máa gbé lọ. mo ti ń lọ báyìí o mo ti ń lọ lóyìnbó báyìí. ẹ lè lọ lóyìnbó pẹ̀lú wa kiri la máa gbé lọ orí tó kẹ́. ṣé you go to turn back you go to ṣé orí tó kẹ́ we go to you take orí tó kẹ́ to Canada. ṣé o ti máa gbé lọ. kò ń ṣe ń sìn kò ń ṣe iṣẹ́ ọjọ́ kan kò ń ṣe ń sìn tó bá ti tó àsìkò ṣe borúkọ bàbá ẹ̀ ni wọ́n á ṣe DNA o ṣé kìí ṣe ẹlòmíì lẹ́bí fún ọ. bóyá Ghana sì ni bàbá mi tẹ̀lé mi sọ. torí tẹ bá lọ ṣe ṣìnà lásán bẹ́ẹ̀ ṣe wà yẹn. mo ń bọ̀. ókè tó kẹ́ ó tún juwọ́. ó tó kẹ́. owó yẹn jọra wọn. tó máa ń jọra ló sọ lórúkọ náà. Bọ̀dádélé ló sọ lórúkọ. ló sọ ní tó kẹ́. wàláì wọn ló fún lórúkọ yẹn nígbà tá a bí olórúkọ olóṣèlú gbogbo orúkọ tá a sọ pátá. bring that perfume. perfume wo ni mo lè dá sí inú. kí ẹ máa fi perfume sára kí ẹ máa fi roll-on sára ẹ fine now. bọ̀dá mi máa ń ṣèǹdí èsì wa tẹ́lẹ̀. bọ̀dá Yẹmí ṣé òun náà ò wálé ni kò gbéyàwó wá. àbúrò ẹ̀. ó màmá ló máa ní ọmọ mi ẹ̀ nìyẹn. àbúrò ẹ̀ láti bí ọdún láti. wọ́n sẹ́ẹ̀dì nọ́mbà ẹ̀ sí mi ó pè ń yọ̀ ẹ̀ náà bó ṣe ṣéǹjì fóònù yẹn. kí Bọ̀dádélé gan tó kú. Yes, wọ́n ti change mind everybody towards everybody. Ẹ̀yin tẹ́ ti ṣe mafia bàbá tó ṣe mafia tí ó mọ̀. Wọ́n mọ anything wọ́n sọ pé sì kọ́kọ́ má kọ́ sọ̀rọ̀ anyway. Wọ́n ti sọ díẹ̀ ṣá. Anyway, the deal have been done. Ẹ má bá júwe fún wọn ṣá. Ṣé gbọ́n? Kò lè tó yẹn. Torí bóyá Adé Sanyí lè gbé mẹ́ta ìta ló ṣe mí tẹ́lẹ̀. Báàgì ti lọ. Mo sì tún fẹ́ dáná. Fẹ́ sebẹ̀. Tolúwa ni wọ́n Sarah ibi tí mo respect tí mo love bàbá yẹn dé nígbà yẹn kò sí nǹkan tí Ìyádélé ò fojú mi rí nítorí wọn mo de bàbá Délé gbogbo orúkọ tí Sarah ta fi sórí passport ẹ̀ tó wà lórí gbogbo credentials ẹ̀ bàbá ló fún wọn gbogbo orúkọ tí Délé fúnra rẹ̀ àti èmi ta fún
a fi ń pè mí mo kò máa ń pè ọmọ mi gbogbo orúkọ tí máa fún gbogbo Sarah yẹn orúkọ tí màmá wọn we go straight. Go lọ street á lọ jáde lọ. Okay, go straight. Sarah yẹn orúkọ tí màmá wọn jẹ́ ṣé wọ́n sọ fún yín ni wọ́n fún gbà tí mo lóyún ó kù díẹ̀ kí n bímọ ni màmá kú gbà ẹ̀ so bí màmá dẹ̀ ṣe kú wọ́n ṣe fún ọmọ mi ní Sarah wọ́n ní ìyá wọn ṣó ti yín wọ́n dẹ̀ fún ní Sarah Adébùkọ́lá ṣe ti understand orúkọ tí bàbá ẹ̀ fún ẹ máa ti ṣe yìí àbúrò bàbá tó wà ní tó bí ọmọ kan tó ń jẹ́ ṣe yìí yẹn ìyá yẹn ńkọ́ wọ́n wà lọ́dọ̀ àti ṣe yìí so àǹtí Délé ńgbà yẹn ó sọ wípé àǹtí ṣe yìí náìsì sóhun pé ńgbà tóun ò kọ́kọ́ ní mú pépà òun so àǹtí ṣe yìí wá ń tíìchì ní ọ̀nà òkun lọ́hùn ní waterside ibẹ̀ náà sì ti ní tíìchì tèmi so wọ́n níbẹ̀ làwọn ti wá lọ ní Délé ti wá ní ibẹ̀ lòun ti lọ retake so pé àǹtí ṣe yìí dẹ̀ nice gan sí òun so ìgbà tí mo wá bí ọmọ yìí tó jóbìnrin bóun ṣe fún dọ́tà mi ní Olúwa ṣe yìí fún mi ṣe ti understand so màmá Délé yẹn níbi tí wọ́n ní ibi tí mi ò fi bọ́ọ̀sì tó ó ní mo wà ṣe bí wọ́n màmá wà lẹ́pẹ̀ẹ́ ṣé wọn mọ̀ ni wọ́n máa ti mọ̀ ń sìn wọ́n lè wà lórí live àti gbogbo àwọn tó mọ̀ kán wà lórí live àtàwọn àfáà tí wọ́n ràn wá yẹn kán wà lórí live tó mo wà lórí live tí mo ṣe yẹn wọn ò ṣe wá tó bá yẹ pé mo parọ́ mọ́ mi ìparọ́ mọ́ wọn ṣé ti yé ṣùgbọ́n tó bá yẹ pé mo ti ń blog ńgbà yẹn ó possible kí problem yẹn máa tó yẹn torí pé mi ì ní bò wọ́n múra mi ì ní bò wọ́n ṣé ti yé so ibi tí mo respect wọn dé orúkọ yẹn náà là ń lò fún ọmọ yẹn títí dòní ló wà lórí credentials get orúkọ tèmi fún àti ìyá ẹ̀ mi implement orúkọ yẹn gangan sórí àwọn credentials ọmọ mi kí lèèyàn tó máa ń ṣe fún yàn tí ò ṣe tí kí wọ́n tó máa ń fẹ́ràn yàn jù bẹ́ẹ̀ lọ ṣe yí yẹn bàbá ẹ̀ ló fún Olúwarẹ̀mílẹ́kún èmi nítorí pé ní gbogbo ẹ̀pẹ́ yìí ń gbà yẹn kò sí nǹkan tí wọ́n fi ojú mi rí kò sórúkọ tí wọ́n pè mí kò sí nǹkan tí wọ́n ṣe fún mi they been bullying me for long gbà tí mo lóyún wọ́n ní mi ò lóyún wọ́n ní mo purọ́ ni gbogbo nǹkan tí mo dẹ̀ ti wà okay in my little way tí kí n tún mọ̀ wọ́n mo ṣe dáadáa fún Délé báyìí ní màbá Délé pè mí pé òun fẹ́ mọ obìnrin tó ń ṣe dáadáa fún ẹ ó ní mo sọ lójú wọn yẹn wọ́n ti pè wọ́n náà wọ́n ní kó máa sọ̀rọ̀ gbogbo kéèsì ṣé wọn ò sọ̀rọ̀ nípa kéèsì Mobi yẹn fún yín wọn ò sọ fún yín ṣé kéèsì ò tí ì parí náà gbà tẹ́ fẹ́ wọn náà lẹ́yìn tẹ́ fẹ́ wọn ní kéèsì ṣe ìparí ó ṣe ní wọ́n sọ pé ó ní àwọn ní kéèsì kan pẹ̀lú àwọn gúrúùpù àbí kankan ló pè fún ẹ̀tọ́ lẹ́yìn àwọn ta ni. wọ́n ní àwọn ní ṣíṣú kan pẹ̀lú àwọn kan ní ìmọ̀ àwọn yẹn mo ṣáàdìbọn máa ń lọ ní táìmù tó bá ti lásìkò kóòtù ẹ̀tọ́ lẹ́yìn àwọn ọmọ ti dá fáínà. àtà mo wọ́n rò pé àwọn ẹlòmíì olórí burúkú ni wọ́n ṣáyìn tán bá lè ṣe tó máa rò pé èèyàn kan fẹ́ ṣe ibi tán sin Délé sí èmi àwa lọ tà God forbid tí God forbid Ọlọ́run má jẹ́ mo kò èmi ò kí ṣe ọmọ àlè mi ò dẹ̀ kí ṣe gold digger Ọlọ́run gbọ́ tí ò tó lè ní ó máa ṣẹ́kù lọ́la Ọlọ́run Elédùmarè ń gbọ́ kò síbi sí èmi Bọ́lá Fọláṣadé tí n bá dé tọ́lọ́run ò ní ṣe dáadáa fún mi torí mi ṣe burúkú fún yàn ogun lè pọ̀ fún mi wọ́n lè sọ pé a máa halẹ̀ mọ́ a máa pa ni irọ́ ni ẹni tó bá lò máa pa mí máa parẹ́ ni mi ìpààyàn rí mi ìdẹ́ ń bá tèèyàn jẹ́ ọ̀rọ̀ tí mo lè sọ náà kí n ṣàlàyé ara mi báyìí náà ni bí mo ṣe ń ṣàlàyé ń sìn wọn ò bí aláya mi rè tẹ́lẹ̀ kí n kojú dádì àjókòó máa sọ̀rọ̀ dádì àjókòó máa sọ̀rọ̀ mi ì lè ṣe máa respect wọn kí lè ṣe pé mo jẹ́ coward àwọn kan máa sọ pé ẹni tó bá tà ó máa lọ bá wọn Tóyìn gbogbo àwọn ọmọ wọn yẹn kò sẹ́ni tí ò lè ta nǹkan. So tó bá ti nígbẹ́ débẹ̀ náà ṣáàtidé look at the majestic house àwọn èèyàn kan ló kọ́ ilé wọn ò pa wọ́n dànù
àti kọjá ilé àwọn tó dọ́là ni. Dáhùn ni ìyá tó kẹ́. Èmi ò mọ ilé ọ̀tẹ̀ dọ́là. Mẹ́nìbọ̀dì ni. Èmi ò mọ ibọn. Níbo lẹ́yìn àti bàbá ti pàdé náà? Ìjẹ̀bú ti pàdé àbí mẹ́rin. Níbo ni níjẹ̀bú? Ìjẹ̀bú-Òde. Ṣé wọ́n ní kílọ̀bù Ìjẹ̀bú-Òde ni? Ó dà pé wáyàn kan aṣáájú mi. So Ìjẹ̀bú-Òde lẹ́yìn ń gbé? Ìjẹ̀bú lèmi gbé, mi ò mọ ibi kankan ní rí ẹ̀gbẹ́ yìí. Àwọn ọmọ Ìjẹ̀bú-Òde dẹ̀ máa ń bẹ̀rẹ̀ lẹ́rù. Ẹ̀dọ̀ àjàjà ní tó bá ti gbé Ìjẹ̀bú. Ìjẹ̀bú-Òde ni mo gbé o. Báyìí mo yẹ dùn. Mo ti lo more than 20 years. Okay, 20-something years lẹ́wà ń Ìjẹ̀bú-Òde. Ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ yìí. Èmi náà mo gbé Ìjẹ̀bú-Òde, ìyàwó Ìjẹ̀bú tẹ́lẹ̀tẹ́lẹ̀. They are very good to me, especially Ìjẹ̀bú-Òde mo gbé. Àtọjọ́ tí gbogbo ilẹ̀ tí mo rà síbẹ̀ yẹn náà gbogbo ẹ̀ pátápátá ni wọ́n gbà. Wọ́n yóò kàn wá já kiri. Ilẹ̀ yẹn kan gbalẹ̀ yẹn ó kọ́ mọ̀ pé wọ́n kàn já kiri. Ìyọ̀nra lẹ̀kan tí ò kọ́ tó kàn filẹ̀ ó lọ. Níbi ìwọ̀n ta lẹ̀kan fẹ́yàn mẹ́rin. Imagine. Ilé sọ́nsìn pé ẹ̀rì kan ṣoṣo wọ́n ta fẹ́yàn mẹ́rin. Ìgbà tí ra lẹ̀kan tí ò kọ́ tó kàn filẹ̀ ó lọ sàrà. Gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ pa mi yẹn ẹ gbàgbé ẹni bá tún bà mí jẹ́ àdàbí tó jẹ́ pé gbogbo tó ń sọ yẹn tòótọ́ ni mọ́mì tó jẹ́ pé bí mọ́mì mi ṣe bí ìyádélé ṣe ń ṣe títí délé mọ́mì mi ń ṣe fún mi wọ́n máa wà lórí láìfì mo ń sọ lójú wọn kòrókòrò mo máa ṣe dáadáa fún as a mother but the truth I will say the truth bí ìpín wọn náà but ẹ̀yin gbọ́ gbogbo story bí ìyádélé ṣe máa ṣe fún délé òun fẹ́ lo nǹkan mo náà ti máa sọ rú ẹ̀. Okay, ní pẹ́ débẹ̀. Okay, slow down. Don't speed too much. Go slowly. Okay, this is Yabatek. Okay, excuse me. Okay, so ó kọjá Yabatek díẹ̀. Okay. Okay. Careful. Mọ́tò yìí ni ẹ páàkì báyìí. Ṣé bí iṣá? Kí ni máa jìbẹ́ bẹ̀rù ọ̀hún? Ẹ ṣe síwájú títí. So move a little bit to the front. Ẹ ṣe síwájú. Okay. Ibi ni. Okay. Okay, I can see. Ẹ ṣe síwájú kẹ́lẹ́ kálẹ̀ rí dáadáa. Okay. Yes, mo ti rí lé. Mo ti rí ilé kan lélẹ̀. But ilé kan fẹ́ǹsì ni. Fence. Ẹni tó ra bẹ̀ yẹn ló fẹ́ǹsì ẹ̀ bá wa náà bá fẹ́ǹsì yẹn bẹ̀. Ibi tí àwọn ọmọ yẹn gbàgbọ́ òkè ìjọ yẹn. Okay. Okay, ibi tí ilẹ̀ ó dẹ̀ pẹ́ ẹgbẹ́ fẹ́ǹsì yẹn nílẹ̀ yẹn ti bẹ̀rẹ̀. Torí bí 2 plots. Yes, mo ti rí ilé yẹn. Yes. Tó bá jẹ́ pé àwọn nílé wọlé náà, yes. Tó bá jẹ́ pé ṣe okay, wọ́n máa ṣán ibi báyìí, wọ́n máa bá wa bèrè yẹn tó máa ró. Tó bá jẹ́ pé ṣe ni àwọn lè gun bẹ̀ yẹn ni, wọ́n máa rí bẹ́ẹ̀rì yẹn bẹ̀. Mi lè gun bẹ̀ yẹn. Okay, ṣé ẹ̀gbẹ́ báyìí ibo ni wọ́n sin sí? Iwájú ta ìgangan bí ti bẹ́ẹ̀rì wà ní. Okay, iwájú yẹn gangan. Tó bá gbẹ̀gbẹ́ yẹn ṣe máa rí bẹ́ẹ̀rì. Okay, ó dà pé àwọn náà ló gba bẹ̀ níjọ́. Okay. Àwọn ẹ̀rí tírẹ́sìsì pé èèyàn kan gòkè. Okay. Okay, mo ti rí pé ẹnìkan gòkè. Mi lè gun bẹ̀. Àwọn ọmọ ìjìlógún, àwọn mẹ́ta kọ́kà ló gùn bẹ̀ yẹn. You cannot shake it. Inú gbó ni. You cannot shake it. So a máa ní nítorí máa ṣẹlẹ̀ ní pé a máa fún wọn ní owó kan bá wa ró. Ṣó ti yé? Tó bá yẹ pé ṣe náà ro gbogbo iwájú ta ẹ̀ máa. Ẹni tán bá ti ró ń sìn ṣe rí pé ẹgbẹ́ títì gangan ni ẹgbẹ́ títì you can see ẹgbẹ́ títì gan ni. Okay, now this is the place. Can you reverse a little bit? Yes, mo ti rí ń sìn. So a máa kọjá abẹ yẹn. You see that man tó ń ta cement yẹn tó ta block yẹn ṣó pé pa bá sọ̀rọ̀ níjọ́ yẹn. Ṣé ti understand? Ṣó ti rí wo dáadáa o. Orí gbogbo àwọn ilé yẹn nìyẹn. So bàbá tí okay. Ibẹ̀ ni gí tó wù ibẹ̀ yẹn ló wà. Ṣé ti rí ibi tí gí wù sí yẹn gangan. Ilé yẹn mo ti rí ilé yẹn ó sì wà ní little. Okay, it's okay. So tó bá yẹ pé igbó yẹn òkun ni ẹ máa wo bẹ́ẹ̀rì yẹn lẹ́gbẹ̀ẹ́ títì. But ìgbà kan wà tó sọ pé wọ́n okay. Anyway, tó bá pé igbó yẹn òkun wọ́n máa wo bẹ́ẹ̀rì yẹn. So ẹ máa ní kí wọ́n bá wa wá èèyàn tó máa ṣe so a sì máa ní time lẹ́ẹ̀kan sí láti wá nìyẹn. Mo ti rí ilé yẹn, mo ti rí ibi bẹ̀ yẹn, mo dẹ̀ ti rí ibi bẹ̀. Yeah, go and turn.
Go and turn. Mo sọ pé kò sí ní mo débi àjọ débi jọ yẹn níbí báyìí dáàdi ní mọ́tò lọ wá. So ẹgbẹ́ ibi tí wọ́n ṣe ti pé lẹ́yìn sí wọ́n ṣe fẹ́ǹsì sí. Mo sọ pé kò sí lẹ́kọ̀ọ́. Ṣé ti rí pé wọ́n ṣe fẹ́ǹsì sí yẹn? Bó ṣe yẹ kán ṣe nìyẹn. Bó ṣe yẹ kán ṣe nìyẹn. Ó ti yé pàtí. Ṣé o ti fojú gẹ̀ẹ́tì bẹ̀ báyìí? Yes ma'am. Tó bá yẹ kó kò kú yóò máa wo bẹ́ẹ̀ jẹ́ lọ́kàn báyìí. Tí wọ́n bá ti a máa sọ fún wọn kán bá wa a máa sọ fún ọkùn yẹn tán bá lè bá wa ṣan. So I le wa don't cry again. Don't cry again. You need ojú ẹ o. Torí tí ẹni mo ṣe wá o. Iṣẹ́ torí tèmi ṣe tí ìbá bímọ fún ṣé kí mo fẹ́ wá ṣe. Tí ìbá bímọ fún kí mo wá ṣe èyí tí ó fẹ́ South Africa ṣe ó wálé ní àbótẹ́ ló kú ẹ̀ wálé. So ọmọ náà ni èmi gan ọmọ tí mo bí fún wọn ló yẹ kí n máa kí àwọn family yẹn. Tí mi bá bímọ fún Délé ni mi ní kí bàbá Délé ti máa rí lójú títì. Ọmọ ṣíṣe pàtàkì. Mi ní kí ti máa rí ìyá Délé bí ṣe wà gan. Mo kàn lè kí wọn tó pé èmi máa ń forgive. So tí n bá jẹ́ pé mo bímọ fún Délé I won't greet any one of them. Wọn ò dẹ̀ lè sọ wọn ò lè ṣe nǹkan kan fún mi. Tọmọ ti ṣe pàtàkì. So Kọ́lámà kì í ṣe ti gbọ́kọ̀. Don't cry again, okay? So ẹgbẹ́ fẹ́ǹsì o ti rí fẹ́ǹsì. Fẹ́ǹsì mo ti rí. Ó nìyẹn mo ti rí lé yẹn. Tó bá yẹ kó mama go bẹ́ẹ̀ ní ìta gbangba báyìí. Yes, ibi tá a rí lọ́jọ́ yẹn nìyẹn ilé wà lẹ́yìn ẹ̀yẹn. Tá a rí pé wọ́n ti gbé kíní tẹ̀lé àti rí. Ẹ̀yọ̀ bọ́ ṣe gbé fẹ́ǹsì sí kejì yẹn lẹ́yìn kan gbé fẹ́ǹsì síbẹ̀ ìgbà tó àjàjà tó ti lọ sí Délé síbẹ̀. Ẹgbà mi gbọ́ pàrọ̀ ní báyìí fẹ́ pàrọ̀ fún mi. Ìgbà tí ṣe property ọkọ mi. Property ọkọ kan tó bá ní wàhálà èèyàn fi ilẹ̀ ká má sọ ọkọ ọkọ ní tèmi lọ́mọ ọkọ. Bẹ́ẹ̀rì tó wà mẹ́yẹn la kọ òkú ẹ̀ tó ń sin síbẹ̀ afẹ́pọ́nlé kì í ṣe. Láti ní pé wọ́n ní kọ́mọ́ bá ṣe gba kọ́mọ́ bá ṣe lọ tó tàfẹ́ lómi náà ló ṣe sìnkú yẹn síbẹ̀. Torí ilé yẹn gbọ̀gbọ̀gbọ̀ náà ṣe gbẹ́ kókù yẹn wà bẹ̀. Kò sẹ́ni tó fẹ́ ra lẹ́tí tó bá ti rí bẹ́ẹ̀rì àti pẹ̀pẹ́ tó ní bí olókùn síbí. Òkú ilé tó bá ti sin bẹ́ẹ̀rì sí àwọn èèyàn máa ń sá. Torí kọ́mọ́ bá ṣe gbà á bí kẹ́lẹ́ mọ́lẹ́ yọkọ̀ tó máa lọ gbẹ̀yìn lọ tà á táà ní mọ̀. Òun náà gan ló ṣe gbókùn yẹn ṣe síbẹ̀. Sòkú yẹn gan ló gáìdì ẹ̀. Ẹni pé wọ́n ti ṣe fẹ́ǹsì ẹlẹ́gbẹ́ kìíní ẹgbẹ́ kejì ẹni pé lè yẹ dá dúró ni. Tí ò bá jẹ́ gbogbo tó kún ẹ máa bẹ́ẹ̀ ṣe lọ títì lè pé kó jẹ́ máa ń wálé yàn wá. Tí Tóyìn bá láìkí ẹ̀ tó bá lè ṣe kò ṣe fẹ́ǹsì ló náà ń ṣe fẹ́ǹsì. Ṣó fẹ́ ná 3 million ni kò ṣe ṣe. Kí ló dé tí Tóyìn ò lè ṣe? Tóyìn ṣé ó ń wo láìfù yìí? Akálẹ́yìn ọmọ òṣì. Ṣé ò lè ṣe fẹ́ǹsì? Wọ́n máa ní wọ́n lọ tà á lé wọ́n máa bó ṣe bí àìlọ́ra ògòǹgò bí àti alákọ̀ àìlọ́ra ògòǹgò bí àti alákọ̀ àìlọ́ra ògòǹgò kì í ṣe bí àti alá tọ́ bá ní ògòǹgò mà lọ́ra kò ń ṣe bí ẹyẹ gúnigún tẹ ẹyẹ lékelèké tẹ́sẹ̀ ẹgbẹ́ tán kò ń ṣe bí ṣe bí yẹn àìlọ́ra ògòǹgò kì í ṣe bí àti alá o. Story tó yẹ kó ń sọ nípa ọ̀rọ̀ Mobi wọ́n sùn Mobi wọ́n ní omi wọn nígbà yẹn igbó bàjẹ́ wọ́n ní Mobi bà omi wọn jẹ́ I don't want to say gbà tán sọ pé àwọn ò sọ̀rọ̀ mọ́ wọ́n sọ náà nìyẹn wọ́n sọ kò ṣe nǹkan kan fún wa. Ló kọ́lé tó ní ìtìyẹn wọn ti pàjẹ́ Lacoped Laswes wọ́n ti change ẹ̀ Laswes tàbí kí náà ló ń jẹ́. Ọjọ́ wo ni Iléyá? Okay, ẹ ń lọ sí Ìjẹ̀bú Òde lọ ṣe Iléyá.
ṣé Muslim ni yín ni Muslim ni dáàdi yín ẹ wá fẹ́ lọ ṣe ọdún ẹ máa fọkọ yín lẹ̀ ẹ ṣe jọjọ lọ ṣé máa jọ lọ tẹ́lẹ̀ ni. ọjọ́ Friday ni wọ́n pe ọdún náà so ẹ máa lọ lọ́la báyìí. èmi ni doyin fẹ́ máa bú àbó ìṣirò ni don't talk to anybody that abuse me. You know that time when anytime you are calling you have opportunity to call your daddy the only bastard ọmọ aṣẹ́wó ní HIV tó fẹ́ South Africa yẹn náà máa bú mi. If anybody abuse me or rude to your mom he should not be your friend never. àwọn èèyàn tó jẹ́ pé bí wọ́n mi ṣe burú sí mi tó gan àwọn èèyàn tó jẹ́ tó rúdù sí wọn mi ò bá wọn ṣeré. If anybody like doyin olóbùkún mi ìjọ owó ẹ̀rí náà ṣó nìkan tó fẹ́ fún mi kò ní náà owó tèmi ló jẹ rí àbó ìṣirò ni. sọ̀rọ̀ tó bá ti gbé wọn gbé kọ́ pè mí ṣùgbọ́n àná gbé fún àwọn fún mi. ṣé kò máa gbé ẹ̀ dáàdì ti ké darí láàárọ̀ yìí. nígbà tí wọ́n gbé fóònù fún yín yẹn ó ké mi nà ọlọ́run ti ké darí láàárọ̀ yẹn tó dé yẹn. bó ṣe wà yẹn títí wọ́n máa fi lọ bá ọlọ́run wọ́n máa ké ni. ó ti ké darí láàárọ̀ yìí pé kì í ṣe tẹnu. nígbà tí wọ́n gbóhùn Sarah ṣe ló ń ké. bí tẹ́yà náà ṣe rí wọ́n sìn wọ́n béèrè lọ́wọ́ Sarah kí ló ń ṣe ó ní I'm crying because of my daddy. Bọ̀dádélé sì mi ò rí wọn rí mi ò dá ọmọ mi ní. ẹ rí picture wọn náà. picture wọn ni mo rí. but gbogbo àyẹn ṣé kò nice. bẹ́ẹ̀ ṣe rí Délé kò nice. wọ́n kí mi dáadáa èèyàn dáadáa ni wọ́n kí mi wọ́n tún máa ṣe fídíò ń gbà mí tí lóyún bá ìgbà ẹ̀ small phone wà lọ́ọ̀ mi tí lóyún bá. irú bẹ́ẹ̀ ṣe lóyún èèyàn dáadáa ń sìn tí bàbá ẹ̀ fẹ́ yín yẹn tí ó wá ń kí ẹ̀yin tó ń bá yín rẹ́rìn sí ìyá Délé máa bínú. tí lóyún bá wá sílé wa ó máa gbé ṣe fídíò àwa rí wọn dáadáa lórí fídíò àmàjọba sọ̀rọ̀. It's okay, forget. Tolu, forget. You are crying too much. Masukumo. Don't cry again. I'm sorry for crying. Sorry, I'm trying not to cry. The Lord will comfort you forever. Don't worry. If you continue, the Almighty God will strengthen you. Okay. No, go straight. He said you should go straight. Okay, go to the front. Ṣé bí báyìí jẹ́ ká gba wájú ọ̀dọ̀ yín náà. Kò ní kò máa ní máa bọ́lẹ̀ tó bá ti máa bọ́lẹ̀ ní express máa bọ̀ gba orodo kan wọlé. Tolu, count money here I just give you. Adébùkọ̀lá mi máa sùn fún ọjọ́ Jésù Ọlọ́run á dá ìsí tó jẹ́ ní kú fọ́tà yọ̀. Wọ́n fa ayé ọ̀pọ̀ táwọn ní báyìí sórí gbogbo tí bàbá yóò wá dúró ṣe pátápátá wàá débẹ̀ wàá kọjá bàbá ẹ̀ bó ṣe máa jẹ́ ní kọ́kọ́ dẹ̀ ní iṣẹ́ lórúkọ Jésù gbogbo ẹnikẹ́ni tó bá robi rẹ̀ ojú máa bá ní ìdúró báyìí. It's okay. àgbà àgbẹ̀yìn ilé wa ní ibẹ̀ tó ti gbọ́ kọ́ sunkún mọ́. He want to. He want to give you something. Oh yeah. Ṣebí nọ́mbà mi ṣe bó. Ó ní kẹ́ gbà. Ó ṣe ọkọ mi ṣebí nọ́mbà mi ò save ẹ̀. Anytime pè mí tó ti gbọ́ tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ máa tó bá fẹ́ máa béèrè máa dáhùn tó ti gbọ́ ọkọ mi má sunkún mọ́ tó gbọ́ ọkọ mi. Bẹ̀lẹ̀. Ó dàbọ̀ o. Sorry, my brother. Sorry, please. It's okay. Gbogbo ìgbà tí mo bá Doyin yẹn sọ̀rọ̀ bí nǹkan tí mo wá ṣe lónìí irú àwọn Doyin yẹn ojú wọn mo bójú ẹ̀jẹ̀ ni o ọjọ́ tí mo bá sọ báyìí kò sọ pé Sarah nǹkan o wọ́n máa sọ̀rọ̀ pé kíní kan ogún bàbá wọn ló ṣì délé kí ni délé ní kí n tó mọ̀ kó ní ènìtì ogún ẹ̀gbọ́n wọn ó lè ṣì ó lè.
video torí ẹ̀ ni jẹ́ kí n ó máa bá mi no go this way let's go yeah. Me there rí àwọn bí rí I don't see anybody's comment so on this is by local government oh kíní lélẹ̀ Sky Bank ibi tí dé ṣe kọ́kọ́ ṣiṣẹ́ kan tó gbé lọ́mọ gbọ́. Gbogbo wọn ló ń wò mí ńbẹ̀ yẹn ṣé mo gbúrọ́ ọmọ ẹ̀dọ̀ yìí ṣe bí wọ́n sọ pé irọ́ ló pa mọ́ ẹ ló ṣì tójú bá kọjú nígbà tí mi bá wà lórí mídíà lẹ́tì lè máa ṣòṣì bí ẹ̀rọ oníwò face to face is better than 100 letter face to face. irú ẹ̀sìn mo gbé wá fún wọn yẹn sìn ó dáa tí bá gbówó fún wọn sìn àwọn tó yẹ kó. This road that pass through General Hospital. Yeah, that's it. You know General Hospital, right? Yes. So you know Ekpe now? Yes, not really well like that. Be careful because of this gutter. Yes. This is where they call it Auto-Bola. Yes, to the straight down is General Hospital. See? I don't like that place because you don't show you but one lele. I don't know, maybe I can have when I want to when you see that rose corn, yes, I like it. Gbogbo bíbá yóò ti develop. Àdúgbò tó bá ti fò ṣàn sí báyìí wọ́n develop. Gbogbo bíbá yìí ṣe rí lórí. Look at them. It's not even developed. This place. People will be afraid of that. That juju, yes. That juju things. Yes. Juju no dey. Anywhere there is juju, there is no development. Hold on. Hello. Ṣé àgbàdo yẹn ṣe tèmi ni? Ẹ jẹ́ ká ètò bá ti dùn tó fresh o. Jẹ́ kọ́kọ́ gbé dání báyìí. Bring money. So, hello ni o. Ṣé tọwọ́ yín yẹn? 300, only 500 náà wà. Tó ti wọ́n jù kí ló dé? How many you want? No, fresh one. Ètò gbóná. Gloria má pè mí mọ́ bọ̀. Gloria, don't call me. How much is that? Is it hot? Chocono? Hello, bye. Irọ́ 1,000. Ó jẹ́ 17. Ní kíni? Mi kí ló ń kọ́ kíni kan náà? Ẹ̀sẹ̀ pẹ̀ kan 300. 250, 1,000 lélẹ̀ mẹ́ta lélẹ̀ náà. This is 3. Ńlá lélẹ̀. Èyí tí mo mú fún yín tẹ́ jẹ́ yẹn. Nílá lélẹ̀ yẹn mú ńlá kúrò. Kí ni? 250. Ó ti fẹ́ rí wa pé. Gbà. What? Gba 250 o. Àgbàdo ò gba 250. Ṣé petrol lẹ fi ń sun ni? Because tá bá máa sọ sí wọn ní Dangote fuel is expensive. Ṣé Èédú tí wọ́n ṣàkó ẹ lọ béèrè ṣàkó sí. ṣé o ní 200 kó fi sí fún? 10,000 naira báyìí. 10,000 naira báyìí. 300 àbí? Ó yẹ mú 300 wá. Kó gba 300. Ẹyin ńlá yẹn 400 ní Ghana wẹ̀ 300. Ẹ̀jẹ̀ kan náà yẹn. Bẹ́ẹ̀ jẹ́ ń délé lálẹ́ kí ẹ wá fọwọ́ bó ṣe ń gbóná. Eléyìí 200 lélẹ̀. Ìgbàdo tẹ máa jẹ tẹ mọ́ kò ó ṣe ìgbàdo tẹ fẹ́. Ṣé kí n kó padà? Ó yá mú change ilé wa kó padà fún wọn. Mú change wa. Kó padà máa rà wájú. Ó yá kó padà. Mi ìbí 500 sí. Ó ní kan 300 mo wá fún ẹ 1,000 ó ní kí 500 sí. Kí n sọ ó wá jẹ́ 400 500 ó ní kan 300 mo kó 1,000 fún ẹ. Fún mẹ́rin á jẹ́ 12. Mọ́mí ẹ ní sùúrù. Ó yá kó change ilé wa. We go buy for front. I don't want waste time. Abẹ́ kí ló dé tó pé tẹ́ bá ti lẹ́yìn tó bá ti ẹ ti rí mi pé mi ń ṣàlẹ́ Ẹ̀pẹ́ ọmọ Ẹ̀pẹ́ ni mí Ẹ̀pẹ́ ní ibẹ̀ ibi òkè pọ̀sún bẹ̀rẹ̀ nílé mi.
ó yá gba 1,000 mọ́. Mú 200 wá. Please give me 200. Wọ́n wà ní size by size ni. Ìgbàdo òun náà lẹ ń jẹ yìí tó ń dùn mọ́ yín lẹ́nu yìí. Ẹ rí wọn. Èyí tẹ́ máa lọ rà ṣáàgì légbò lẹ máa lọ rà lọ́hùn. Ó yí gbọ́. Mi ìdẹ̀fẹ́ kẹ má jẹ ìgbàdo kẹ má tún padà wá jọ. Bẹ́ẹ̀ ní ra coconut sí. No. Àgbọn wà. No. Do you want coconut? No. We don't want coconut. Okay. Thank you. How much ta o? Àwọn ọmọ ìdúró. Àwọn ọmọ ìrànjú mọ́ mi. Dúró. Wait. See, all of you go and share it. Don't be annoyed. Àwọn ọmọ ìrànjú mọ́ mi. No vex. What did you say? Give it to him now. Let him take whatever he wants. Which one do you want, sir? No, anyone. Just give me one. Is there anyone? No problem. Mama tell ọlọ́ọ̀ burúkú ni wọ́n. Nǹkan tó kàn ṣe náà ni pé wọ́n fẹ́ kí n dìde. Gbogbo ẹ̀yin tẹ́ jókòó tí mi lórí sójà mẹ́tẹ́ mọ́nítọ̀ mi tẹ́fẹ́ kí n dìde ó máa wọlé ni. Máa wọlé tó bá jẹ́ lélo wà tó bá jókòó. Gbogbo ẹni wò mí tó fẹ́ kí n dìde tó rí pé mo wà ńlẹ̀ mi ìfẹ́ dìde. Bí n bá wà ńlẹ̀ gan mi ń ṣe bí irú rẹ̀ tí yín. Ọlọ́run dẹ̀ ní jẹ́ wà ńlẹ̀ mi ní dẹni ilẹ̀ lórúkọ Jésù. We are turning here, right? Yes, we are go straight but this place we are better. This general hospital ẹ̀pẹ́. Wọ́n ti máa sọ ẹ má gbé lọ bẹ́ẹ̀ lọ sàn olóògùn kúṣẹ́ mi mo kọ ìfòsẹ́ sí èmi tí wọ́n ní kó lọ bá mi wò nígbà tí mo wà ní Nàìjíríà ẹ mọ iye ilẹ̀ tí wọ́n ti gbà lọ́wọ́ wa olè burúkú wọn. àbá oúnjẹ kó ti kà kó kẹtàlá wa. wọ́n ló máa sọ̀rọ̀ ó máa gbé sórí social media mo ti débẹ̀ mọ́ wọ́n mọ̀ náà kò sún mi where's the cup. wọ́n ti ṣíìtì wọn bá fi fún wọn 60,000 lẹ́ẹ̀kan. You can go this way. No, like this. Okay, this way. Wait, I saw something. Can you please reverse? Má bínú. Okay, can't get my bag. What the hell is my brother? Bá sọ pé ń lọ mi. Sorry. Oníṣègùn lẹ́gbò. Màá pè yín padà. I mean, I'll come back to you guys. Reverse. Abínú wáyé ó fẹ́ bínú kú. Àwọn ò ní pààyàn. Okay, it's okay. See you guys. Wait for a minute.